Káàkiri àgbáyé ó rẹ̀ dùdù ó dùn wò ó dùn gbọ́ létí gbogbo ènìyàn. Bẹ́ẹ̀ ni ètò tó ń kọ́ni lọ́gbọ́n, ètò tó ń dáni lárayá, ìròyìn tó kún fọ́fọ́ káàkiri àgbáyé. Ká polówó ọjà kájí ó bugbẹ́jẹ, ètò tó ń pè délé rọ, ètò tó ní ṣe pẹ̀lú àṣà, ìròyìn eré ìdárayá, ìròyìn àwọn gbajúmọ̀ òṣèré. Bẹ́ẹ̀ ni live on air for advert, jingle, entertainment, breaking news, gossip and news, event promotion, church program, Muslim program and all of your events. Ẹgbẹ́ gbogbo ẹ̀ wá kẹ́ ẹ wá polówó ẹ̀. Lọ́gán ni gbogbo ayé yóò gbọ́. Rédíò àti tẹlifíṣàn kan ló lè ṣe. Ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa tó kalẹ̀ sí United Kingdom. The Classy of African Community. Online station best for the community, home and abroad. Ìbílẹ̀ rédíò ni mò ń perí ẹ̀ fún gbogbo wa. Ní gbogbo ìgbàkúgbà tí òǹgbẹ́ bá ń gbẹ̀yìn láti gbádùn ètò tàbí tí ẹ bá fẹ́ polówó ọjà tàbí ohun tí ẹ ń ṣe, ẹ kàn sí wa. Ní Ìbílẹ̀ rédíò and television tiwantiwa, ẹ lè wò wá kedere tàbí kí ẹ gbọ́ wa live on www.ibileradio.com tàbí lórí TuneIn Radio, lórí Twitter, Instagram àti Facebook. Ẹ tẹ Ìbílẹ̀ rédíò láti bá wa dòwò pọ̀ lórí ohunkóhun tí ọkàn yín bá ń fẹ́. Ẹ pe àwọn nọ́mbà yìí 0790802594 tàbí 07795671385 tàbí 07424728743. Ìbílẹ̀ rédíò and television tiwantiwa kárí ayé ni wọ́n ń wò wá gbọ́ wa ó kilẹ̀ pilẹ̀ tìtìtì. Duchess and flowers. Caroline. All right. Ọ̀tán lè máa gbé mú wọn sì lè máa halẹ̀. Òfò náà máa mú ayọ̀ ní àkọsí. Àbò Ọlọ́run ń bẹ lórí mi kò yọ. Jésù mo ṣe tó wà pẹ̀lú mi o. Jésù mo ṣe tó bẹ̀rẹ̀ tó ṣe o. Jésù mo ṣe tó sọ̀rọ̀ nígbàgbọ́. Jésù mo ṣe tó bẹ̀rẹ̀ tó nígbàgbọ́. Jésù mo ṣe tó sọ̀rọ̀ nígbàgbọ́. Èrò ọ̀tá ò ṣe lórí mi. Jésù ló ṣe tó sọ̀rọ̀ nígbàgbọ́. Nínú ìjì, nínú wàhálà ìdààmú ayé, nínú ìpọ́njú ìkọlù olúwàdé, kò sólùrànlọ́wọ́ kan tó dàbí rẹ̀. Fún wa fògo fún ọ̀rẹ́ ẹ̀dá lọ́dún.
Jésù mo ṣe tó bẹ̀rẹ̀ mi lẹ́. Jésù mo ṣe tó sọ̀rọ̀ mi dayọ̀. Jésù mo ṣe tó bẹ̀rẹ̀ mi lẹ́. Jésù mo ṣe tó sọ̀rọ̀ mi dayọ̀. Èrò ọ̀tá ò ṣẹ lórí ẹ̀mí mo yọ̀. Jésù mo ṣe tó sọ̀rọ̀ mi dayọ̀. Olúwa wọ́n ní àtọ̀pẹ́ ọ̀pẹ́ yẹn ọ̀rọ̀ láwọn wá bá ti fẹ́ bàbá oníkú ọ̀rẹ́ oníkú ọ̀rẹ́ oníkú ọ̀rẹ́ láwọn wá bá ti fẹ́ oníkú ọ̀rẹ́. Ọlọ́run Olódùmarè bí ọ̀dọ̀ rẹ̀ láti ṣùwà. Ọlọ́run Olódùmarè rẹ̀ ká lè bá ọ̀gbẹ́ títí bàbá kò oníkú ọ̀rẹ́. Oníkú ọ̀rẹ́. Oníkú ọ̀rẹ́. Rẹ̀ ká lè bá ọ̀gbẹ́ títí oníkú ọ̀rẹ́. Ọpẹ́ ọpẹ́ o. Ọpẹ́ mi ìgbòrí tó èyí tó rẹ́rẹ́. Ojoojúmọ́ ni wọ́n máa dùn ní wọ́n máa dùn. Ẹ jẹ́ ká yọ lọ́rùn lòdò. Kó tó ọ̀hún ojoojúmọ́ ni wọ́n máa dùn. Ọpẹ́ ọpẹ́ o. Ọpẹ́ mi ìgbòrí tó èyí tó rẹ́rẹ́. Ojoojúmọ́ ni wọ́n máa dùn ní wọ́n máa dùn. Ẹ jẹ́ ká yọ lọ́rùn lòdò. Kó tó ọ̀hún ojoojúmọ́ ni wọ́n máa dùn. Bí ọ̀dọ̀ rẹ̀ láti ṣùgbọ́n. Mo ti ṣetán láti tán ìṣòro yìí. Aláṣepé lọ́lọ́run mi. Aláṣepé lọ́lọ́run mi. Kìí ṣiṣẹ́ rẹ̀ láàbọ̀. Mo ti ṣetán láti tán ìṣòro yìí. Aláṣepé lọ́lọ́run mi. Ìtàn ìmọ̀ ọ̀gbẹ́ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ ni aláṣepé lọ́lọ́run wa, ọba àmì àìkú àìsá ìdíbàjẹ́, ọba lánàá, ọba lónìí, ọba títí ayé àìnípẹ̀kun, arí ìwọ àlá, ọba tí kamọlẹ́yà kàkà bí òkè, arúgbó ọjọ́, bàbá àmì asòde dẹ̀rọ̀, ọba tí sọgbódilé, ọba tí sọ̀gbẹ́ dìgboro, kábíyèsí o, ẹlẹ́rù níyìn, ọba àmì àtẹrẹrẹ kárí ayé, ẹlẹ́bùrú ìkẹ́, ọba tí kẹ́ni, ọba tí gẹni, ọba tí lani, ọba tí fohun gbogbo tí mọ̀ fi kẹ́ àwa ẹ̀dá ọwọ́ ẹ̀. Àwa mọ̀ dúpẹ́ ọmọ yìí ló gbọ́ ọlọ́run ọba torí pé ṣeun tí àmì dúró láéláé. Adúpẹ́ fún oore àná, adúpẹ́ fún oore tòní, adúpẹ́ fún oore tọ̀la èétẹ́ ó tún ṣe. Ọlọ́run wa àmọ́ pẹ́ wá ọlọ́run bàbá wa gbọ́ pé àwọn ọmọ rẹ̀ á tún ti dé lọ́nu lórí ètò fún tòní. Mo kí yín wípé ẹ kú lé. Ọ̀rọ̀ ayé mi máa dọ̀rọ̀. Torí pé ẹkú ilé báyìí náà làákàrà lé ẹrẹ̀ wá làákérò ọ̀nà ẹkú ọjọ́ méjì mẹ́ta làákìrẹ́ ẹni bó bá tún jọ́ méjì mẹ́ta. Èyí tá a ríra wa èmi kí yín nítọ̀kùnrin tóbìnrin, mo kí yín lọ́mọdé, mo kí yín lágbàlagbà, mo kí yín lónílé àtàlejò, mo kí yín káàkiri gun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ̀ tí ń gbọ́ mi tẹ̀ tí ń wò mí tí ọwọ́ jẹ́ ètò yìí ti ń dọ́dọ̀ yín pé ẹkú àjálẹ́ o, ẹ káàárọ̀, bẹ́ẹ̀ ni ẹ sì tún káàsán, ẹkú ìyálẹ̀ta ní gbogbo ibikíbi tẹ́ bá ti ń gbọ́ mi tẹ̀ tí ń wò mí. Gbogbo ohun tí mo bá ṣe ní ayé mi bàbá dákun bá yọ mí. Gbogbo ọ̀nà tí mo bá tọ̀ ní ayé mi o. Gbogbo ọ̀nà tá a bá ń tọ̀, gbogbo ibikíbi tá a bá ń yà sí, gbogbo ibikíbi tẹ́sẹ̀ wa bá ń gbé wa rè, Ọlọ́run ọba yóò sọ́dọ̀nà fún wa, Ọlọ́run ọba yóò gbà fún wa, gbogbo ohun tá a fẹ́ pátá náà lélẹ́dùà yóò ṣe fún wa.
láì ní ṣẹ́kù kan, gbogbo ẹ̀ lọ́lọ́run ó ṣe pátápátá. Gbogbo ohun tí mo bá ṣe ní àárẹ̀ yìí bàbá lọ́wọ́ rẹ̀ ló wà. Ọ̀nà yóò máa wo tí mo lè tọ̀ láyé yìí bàbá. Gbogbo ọ̀nà yòówù tá a bá ń tọ̀, gbogbo ibikíbi tá a bá ń gbẹ́sẹ̀ lé, gbogbo ibikíbi tá a bá ń tẹ̀, ọlọ́run ọba yóò gbàbẹ̀ fún wa, yóò sọ gbódilé, yóò sọ gbẹ́dìgboro fún wa, yóò sọ gbódọ̀nà. Gbogbo ohun tá a bá dáwọ́lé pátá lọ́lọ́run ọba mi yóò jò yọrí sí dáadáa. Gbogbo ohun tá a bá ń kànkùn fún lọ́lọ́run ọba mi yóò mọ̀ sílẹ̀ nínú oṣù kejì, oṣù February tá a wà yìí. Ọlọ́run ọba mi, gbogbo ohun tá a bá ń fẹ́ tà ń tọrọ tó jẹ́dùn ọkàn wa pátá lélẹ́dùmarè yóò ṣe fún wa, yóò ṣe bẹ́ẹ̀ ni kò ní kù síbì kan. Lọ́wọ́ rẹ̀ ló wà. Torí wípé mo lọ ní kí n má bẹ̀rù bàbá. Torí pé kí n má bẹ̀rù. Mo kí yín tẹ̀ṣọ́ bẹ́ẹ̀ ni mo kí yín tológun, mo kí yín káàkiri igun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tọ́wọ́jì ètò yìí tó ti ń bá yín wípé kù déédéé wò yìí. Ọdún náà ní ọjọ́ kẹjọ nínú oṣù kejì ọdún 2021. Ọdún náà ní ọjọ́ Monday, ọjọ́ ajé ògúngúrú sọ̀ kó fi lé wa ṣe bùgbé o. Kárájé jẹ, kárájé mú, kárájé ná, kárájé lò, kárítajé ṣe. Kí ajé kó wọ̀ sọ́ọ̀dẹ̀ wa. Ká wá rí ajé, ká lá bá wọn lájẹ́ lọ́wọ́, ká má ṣe bá wọn lájẹ́ lọ́rùn o. Torí ẹ̀ ń bá ti lájẹ́ lọ́rùn tó àjẹpọ̀ ń tọ̀hún, ó ti jẹ gbèsè kú gbèsè nu, òun tọ̀hún ti dáràn mọ́ràn nu. Ọlọ́run ọba mi ò ní já dáràn, ọlọ́run ọba mi ò ní já jẹ gbèsè o. Lájẹ́ lọ́wọ́, rówó lògbà, rí mọ̀ ní ṣayé wa lágbára ṣe Èdùmàrè. Láti iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV tiwantiwa lára àgbàyídá, èyí tó fìdí kalẹ̀ sọ̀ sílùú London ní United Kingdom. Níbẹ̀ náà láti ń kìyín, ibẹ̀ láti ń kìyín òwì pẹ̀kú ọwọ́ ọ̀ṣẹ́ lónìí. A kú ọ̀sẹ̀ tuntun, a kú òpin ọ̀sẹ̀ àná, ọ̀sẹ̀ tuntun, ọ̀sẹ̀ ayọ̀ tá a wọnú ẹ̀ lónìí. Ọlọ́run ọba yóò jẹ́ ká rèrè jẹ lágbára ṣe Èdùmàrè. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, ìyá àbàdàn yín authentic rèé, unbeatable ìyá àbàdàn yín náà rèé, one and only presenter yín. A sọ̀rọ̀ tẹ̀fẹ̀ tìmọ̀ràn ìyájú ọmọ yín rèé, ti mọ pàṣíwájú ń bàbá Ajímọ̀tán náà jẹ́ wà fún gbogbo yín. Èmi náà ni mo kí i káàbọ̀ sórí ètò. Máa ní ẹ má fojú mi torí pé ọ̀tọ̀ lójú, ọ̀tọ̀ làṣà wọ́n fọ́ kọjá wọn ni ìyàtọ̀ ń bẹ gẹ́gẹ́. Iwájú báyìí náà ló ní gbẹ́dágbé àgbọ̀n ìsàlẹ̀ lónìí họ́wù. Ìpéjú báyìí náà làálá fìlà bọ́ bá ti kọjá àdó ti mú nǹkan míì dá nínú. Bí ọ̀bà jẹ́ tààrẹ̀ wà láyé yóò jẹ́ ti dàdáńdá tọ́nu. Ọlọ́run ọba ò ní jẹ́ kankan sí á agbára Èdùmàrè. Ọ̀rọ̀ ayé mi máa bọ́ọ̀ lọ́wọ́ ṣé lónìí, gbogbo ẹ̀yin ìyálájẹ́ bàbá lọ́jà, gbogbo ẹ̀yin òǹra òǹtà, gbogbo ẹ̀yin káràkátà pátápátá bọ́ọ̀ lọ́wọ́ ṣé o. Gbogbo ẹ̀yin òṣìṣẹ́ ìjọba bọ́ọ̀ níṣẹ́ lónìí, àdúpẹ́ pé ọjọ́ òní ó tún ti lọ dáadáa. Lágbára Ọlọ́run, èrè náà lobìnrin jẹ lọ́bọ̀ ọjà, èrè là á jẹ́ òní gbogbo ibikíbi tá a bá ń dé, gbogbo bí a ti ń ṣòwò, tá a ti ń ṣèrè ọjà wa, èrè báyìí náà là á jẹ lágbára Ọlọ́run Elédùmarè. Ohun tá a jẹ là ń wá kiri ànípàdé tí ó jẹ wá. Àìsàn tí ò gbóògùn Ọlọ́run bò ní jó ya létọ̀ wá. Àrùn COVID-19 kò ní wọlé wa lágbára ṣe Èdùmàrè. Gbogbo ọmọléèwé akínyìn pé kú iṣẹ́ takuntakun. Tẹ́ bá wo gbogbo Europe, gbogbo òkè òkun báyìí, ilé làwọn ọmọ ti ń kàwé. Ọrọ̀rùn ká mọ̀ wí kó òkú. Àmọ́ Ọlọ́run ọba yóò jẹ́ kí oyè rẹ̀, Ọlọ́run ó jẹ́ oyè yín. Àṣeyọrí báyìí náà lẹ́ ṣe, torí pé àṣeyọrí báyìí náà lálákànṣepo. Àṣeyè báyìí náà lẹ́ ṣe o lẹ́nu ẹ̀kọ́ yín. Gbogbo yín pátápátá náà ni mo kí. Gbogbo ẹ̀yin pèdèpèdè káàkiri iléeṣẹ́ rédíò TV, mo kí yín àkùṣẹ́ ìlú. Ọlọ́run ọba kò ní já tẹnugbó bí ọwọ́. Mo kí gbogbo wa pátápátá wípé ẹ kú déédéé wò yìí lórí ètò yín, ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Níbẹ̀ náà ni mo ti ń kí yín. Òun náà ló tún gorí afẹ́fẹ́. Ètò náà rèé, ètò bàbá ètò tí ń lọ níwájú táwọn yòókù wọ gẹ̀rẹ́ tẹ̀lé lẹ́yìn. Ètò ní ìdílé aláyọ̀ náà lè tò láti lè ṣe wa ìbílẹ̀ rédíò TV. Mo kí gbogbo wa pé ẹ káàbọ̀ sórí ètò. Gbogbo ẹ̀yin silent listener, silent watcher wa, mo kí yín. Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa lórí rédíò wa, ẹ download TuneIn lórí app yín, ẹ search fún ìbílẹ̀ rédíò lórí ẹ máa gbọ́ wa. Kò bá jẹ́ lórí Apple Store tàbí lórí Play Store, ẹ download TuneIn. Tẹ́ bá ti download ẹ search fún ìbílẹ̀ rédíò lórí ẹ. Lórí website wa www.ibileradio.com, ẹ máa gbọ́ wa ńbẹ̀. Bákan náà lórí Facebook wa ìbílẹ̀ rédíò tiwantiwa TV, ìyẹn lórí Facebook timeline wa, ẹ máa rí wo wà ńbẹ̀. Lórí page wa, Facebook page wa ìbílẹ̀ rédíò TV tiwantiwa UK,
ẹ máa gbọ́ wa ẹ sì máa wò wá ń bẹ̀ náà. Ẹ follow wa lórí Instagram wa ìbílẹ̀_radio_station_UK. Ẹ máa rí gbogbo àwọn ìròyìn ajá àbálẹ̀ ń bẹ̀. Ẹ follow wa lórí YouTube wa Ìbílẹ̀ TV tiwantiwa fún gbogbo àwọn ètò wa lọ́lọ́kan òjọ̀kan èyí tí ó ti kọjá àtàwọn ìta ṣiṣẹ́ ẹ máa rí wọn wò ń bẹ̀. Mo kí gbogbo yín pẹ̀ káàbọ̀ sórí ètò, gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi mo kí yín o, silent listener silent watcher ẹ káàbọ̀ sórí ètò fún tòní. Ohun tí mo bá ṣe ní ayé mi bàbá. Gbogbo ọ̀nà tí mo bá tọ̀ ní ayé mi. Gbogbo ohun tí mo bá ṣe ní ayé mi bàbá. Ọ̀nà yóò bá wo tí mo lè tọ̀ láyé mi bàbá. Torí wípé bàbá. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ti ní gbogbo ohun tá a bá fẹ́ lòun ó ṣe fún wa, gbogbo tá a bá fẹ́ lórílẹ̀‐èdè wa pátá náà lọ́lọ́run ó ṣe fún wa. Gbogbo ogun Fúlàní Ọlọ́run ọba yóò bá wa palẹ̀ wọn mọ́ bí ọkọ̀ burúkú, yóò bá wa kó wọn kúrò nílẹ̀. Gbogbo ogun Fúlàní tí ń jà wá lórílẹ̀‐èdè wa Nàìjíríà, gbogbo ogun jẹgúdújẹrá, gbogbo àwọn afọwọ́ ọlágbánilójú pátá Ọlọ́run ọba yóò bá wa palẹ̀ gbogbo ẹ̀ mọ́ kúrò lórílẹ̀‐èdè wa, torí pé àjò òdùndùn kó dàbí ilé làbọ̀ sí ní oko. Gbogbo èèyàn ló fẹ́ padà sílé, àmọ́ nígbà tó jẹ́ wípé ara òrokùn bẹ́ẹ̀ lára òradìẹ gan lórílẹ̀‐èdè wa, ẹ dákun ta ló fẹ́ forí rẹ̀ tó fẹ́ lọ fi kó nǹkan tí ì ṣe tiẹ̀ ní kálukú náà ṣe ń sá. Àmọ́ Ọlọ́run náà láàmú ọbẹ̀, torí pé Ọlọ́run nìkan náà ni ọba tí ó tó fọ̀rọ̀ lọ. Ọlọ́run náà là ń fọ̀rọ̀ wá lọ, yóò sì gbà fún wa bá a ti ń fẹ́. Lórí ètò yín ètò wa Ìdílé Aláyọ̀ náà la wà yìí pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá. Abala àkọ́kọ́ lórí ètò náà ni abala Ìdílé Aláyọ̀. Abala kejì lórí ètò náà ni abala àṣà àti ìṣe wa nílẹ̀ Yorùbá bá ti mọ́ mu wá lọ́lọ́kan ọ̀jọ̀kan. Abala àkọ́kọ́ lórí ètò wa òun náà ni abala Ìdílé Aláyọ̀. Àmọ́ ká tó lọ síbẹ̀, ẹ jẹ́ ká fàsìkò yìí kí n fi kí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́jọ́ bí, gbogbo ẹ̀yin ọmọ oṣù February àti gbogbo yìí pé ẹ kú ọjọ́ bí o. Igba ọdún kan ni ẹ̀yin yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti ṣọjọ́ bí láti on the 1 títí di òní ti ṣe ọjọ́ kẹjọ nínú oṣù kejì. A kí yín o, ẹ̀yin tí ẹ ṣe lánàá lónìí, ẹ̀yin tẹ́ ẹ tún ṣe lẹ́yìn tó ń bọ̀ wá lágbára Ọlọ́run ọ̀pọ̀ ọdún náà ni ẹ ṣe lókè pẹ̀ lágbára àṣẹ Èdùmàrè. Èmi náà mo ń fi àsìkò yìí mo fi ń kí àbúrò mi Ọmọbọ́láńlé, mo fi ń kí pókù palẹ̀mọ́ ọjọ́ ìbí rẹ̀, ìyẹn ní on the 13th of February ọdún tá a wà yìí. Ọlọ́run ọba yóò jẹ́ kí ó ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé láàyè àti láàyè ìdẹ̀ra. Mo sì tún kí gbogbo ẹ̀yin tí ẹ ṣègbéyàwó rí COVID-19 bó ṣe wà ń ta tó, síbẹ̀síbẹ̀ àwọn èèyàn ń rọ́jú láti sàsọ wípé àwọn obìnrin gan gbogbo wọn ni wọ́n ń kájú pé COVID-19 àwọn fẹ́ relé ọkọ o. Àmọ́ bó ti wù kí COVID-19 ọgbàlẹ̀ tó kálukú náà ọlọ́kọ mọ́kọ, oníyàwó gan mú nǹkan rẹ̀ pé wò ó COVID-19 yóò tún gbọdọ̀ ka ọmọlé ìyá rẹ̀. Obìnrin náà sọ pé COVID-19 ò gbọdọ̀ kọ́kọ́ òun kò gbọdọ̀ ka mọ́lé àwọn bàbá rẹ̀. Ó kásìkò káwọn òjò gbéra àwọn sílé pẹ̀lú bí pandemic bó ṣe gbà ìlú kan yìí tó gbà àgbáyé kan. Ọlọ́kọ mọ́kọ aláya náà sì máa ya, àmọ́ lágbára Ọlọ́run bó ti wù ká ẹ ṣe, yálà lóní kólóbó ni lóní kélébé ni kò bá àjẹ́ lóní fẹ̀ǹfẹ̀ gan, Ọlọ́run ọba yóò fi àlùbáríkà yóò fi sí ẹ̀yin ìyàwó òní mẹ́ni o lágbára Ọlọ́run. Ọmọ rere báyìí wọ́n ní ọmọ wẹni ni ọmọ wẹni báyìí ni ẹ̀rí bẹ́ẹ̀ bá bú atare báyìí ẹ̀rí pọ́ mọ́ pọ̀ ńbẹ̀ ní wín lágbára Ọlọ́run. Ọmọ rere yọ Ọlọ́run ọba yóò fi kẹ́yìn yóò fi gẹ̀yìn o, àwọn ọmọ rere alálùbáríkà. tó gbogbo àwọn tá a sì pàdánù àwọn èèyàn wa kan lọ́nà kan tàbí lẹ́ẹ̀kejì, Ọlọ́run ọba yóò bá wa tẹ gbogbo wọn sáfẹ́fẹ́ rere. Ọdún jìnnà síra wọn, ànírógun àwọ́kú o lágbára ṣe Èdùmàrè. Ọlọ́run ọba ò ní ṣe ní tẹ̀lé lágbára Ọlọ́run ọba. Ọdún yóò jìnnà síra gbogbo apáta, àpẹ́ kan ní kése o, àfọwọ́pawó, sì fi èrìgì jórí, fi èrìgì fi jóbi lágbára ṣe Èdùmàrè. Mo kí gbogbo wa lórí ètò náà láwà yìí.
ó ti balẹ̀ náà nù ní Rabaji gan àti ní Rẹ̀gẹ̀dẹ̀ fín. Valentine ó ti ń bọ̀ lọ́nà báyìí February 14 àyájọ́ olólùfẹ́ ó ti ń kẹ̀lẹ̀kùn gbọ̀ngbọ̀ngbọ̀n gbogbo ẹ̀yin bèbí bọ̀bọ̀ àsìkò táwọn obìnrin ọmọ wá boyfriend àpàpàǹdodo rèé àwọn bọ̀bọ̀ náà rèé tó ti lukú déètì sínú ilé àsìkò náà làwọn náà mọ wá girlfriend káàkiri ẹni gẹ́gẹ́ ọba ṣe gẹ́gẹ́ ẹni tí ń wákà ọba pàdé ẹni tí ń wáyà ní ọba ṣe pẹ̀kí ni wọ́n bá kóra wọn ẹlòmíì ó kóra wọn yóò sì di dáadáa ẹlòmíì ó kóra wọn báyìí kódà yóò lọ mọ kọ́lẹ̀ nu dáyárì ni pé ọlọ́mọdé wọn ṣàgbà kó orú èèyàn báyìí mọ́ láyé òun. ẹ ṣeun bàbá mi dúró sí mi Thompson mo kí yín ẹ mà káàbọ̀ sórí ètò ẹ káàbọ̀ ẹ kú déédéé wò yìí bẹ́ẹ̀ ni ó báwọn míì bọ́ bá pàdé ara wọn ní kéré tó pàdé ara wọn ní Valentine báyìí inú ẹlòmíì ó mọ̀ dùn ayọ̀ rẹ̀ ó mọ̀ kún pé Ọlọ́run òun mọ̀ dúpẹ́ o ẹlòmíì rèé yóò lọ kọ́lẹ̀ nu dáyárì ni tàbí kó lọ fi èédú kó lọ fi kọ́ sáré ògiri pé February 14 ọdún báyìí ọlọ́mọdé òun ṣàgbà kó orú rẹ̀ mọ́ torí nígbà tó bá bọ́ sọ́wọ́ àwọn àtìláàbí tí à ń nà ń bí lálà dáadáa tí à ń lù jìbìtì ti bí yóò máa wò pé ìwọ Ọlọ́run ṣé Valentine lòun ṣe àbíyá lòun jẹ kọ́ lọ́mọ kó mọ̀ pé tí a bẹ́ẹ̀ mo kí gbogbo wa pé ẹ káàbọ̀ sórí ètò Aliu Ibrahim mo kí gbogbo yín bẹ́ẹ̀ bá ti ń darapọ̀ mọ́ mi ẹ mọ́ bá ń share rẹ̀ ẹ láìkì ẹ kọ́mẹ̀ntì ẹ bá wa invite àwọn olólùfẹ́ yín ẹ̀yin náà ẹ bá wa share rẹ̀ kí àwọn èèyàn wa kan lè darapọ̀ mọ́ wa lórí ètò abala àkọ́kọ́ lórí ètò náà ni abala ìdílé aláyọ̀ níbi tí a ti máa ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ìdílé ọ̀rọ̀ ẹbí ọ̀rọ̀ láàrin ọkọ àtìyàwó náà la máa ń sọ lábala ìdílé aláyọ̀ abala àṣà àti ṣe níbẹ̀ láti máa ń sọ̀rọ̀ nípa àṣà àti ṣe wa tí a sì tún máa ń ka àwọn ìwé ìtàn wa tàmọ́ ká sí wa létí. Bẹ́ẹ̀ ni abala àkọ́kọ́ lórí ètò náà rèé ti ṣe abala ìdílé aláyọ̀ mo kí gbogbo ẹ̀yin tí ẹ ti ń darapọ̀ mọ́ mi lórí ètò mo kí gbogbo yìí pé ẹ ṣeun ẹ bá mi share fídíò yìí ẹ bá mi share rẹ̀ kí àwọn èèyàn wa kan lè mọ̀ pé à ń bẹ lórí ètò ẹ bá mi share fídíò yìí ẹ bá mi invite àwọn olólùfẹ́ yín káwọn náà wá jẹ̀gbádùn ètò yìí káwọn náà wá jẹ̀gbádùn ẹ̀ abala àkọ́kọ́ lórí ètò níbẹ̀ náà la wà yìí ti ṣe abala ìdílé aláyọ̀ bàbá wojú aago yìí báyìí ẹ rí i pé aago 8 náà ló kù ìṣẹ́jú 6 láti lè ṣe wa ìbílẹ̀ rédíò TV aago 8 náà ló kù ìṣẹ́jú 6 láti lè ṣe wa ìbílẹ̀ rédíò TV bó bá jẹ́ pé tọ̀dọ̀ yín ọ̀bà bọ́bẹ̀ ẹ lè sọwọ́ rẹ̀ sí mi ẹ sọwọ́ ẹ̀ sí mi kí n bá yín dá orí rẹ̀ padà sí ojú òpó dáadáa lórí ètò níbẹ̀ náà la wà yìí abala àkọ́kọ́ náà rèé ti ṣe abala ìdílé aláyọ̀ pẹ̀lú abala ìdílé aláyọ̀ lórí ètò abala kejì náà ni abala àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá ẹ jẹ́ fún àkàn fìdílé ká fìdílé nǹkan kájọ gbádùn abala àkọ́kọ́ ìmọ̀ ń bọ̀ náà. Wà ló lè tó. Ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó. Ojú Olúwa ló lè tó.
ìyàwó ojú Olúwa ló lè tó. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó ojú Ọlọ́run ọba ló lè tó. Mẹ́wàá ṣẹlẹ̀ lẹ́yìn ilẹ̀kùn, ibi tó bá gbà kọjú sí kálukú ni kálukú ó ti rá tiẹ̀ mú. Àmọ́ nǹkan ṣẹlẹ̀ láàrin ọkọ àtìyàwó, láàrin mọ̀lẹ́bí, láàrin òbí pẹ̀lú ọmọ, láàrin ọmọ pẹ̀lú bàbá tàbí ìyá. Oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ kò ní ṣẹlẹ̀, àfi Ọlọ́run ọba nìkan náà ló lè kó wa yọ. Ọlọ́run ọba nìkan òun náà ló mọ tí ó ṣókùnkùn sáwa ẹ̀dá. Ojú Olúwa ló lè tó. Ìbàjẹ́ ká kọ́kọ́ láyà sílẹ̀, rárá takété. Bẹ́ẹ̀ ni àbá fi lọ́kọ láya sílẹ̀ kára tàkété ká máa wò. Ohun tá a gbé wá lónìí lórí ètò yìí, tá a gbé wá lábala ìdílé aláyọ̀, tí mo sì fẹ́ kí a jọ fojú sùnùkùn wò, kí a jọ dá sí bóyá bẹ́ẹ̀ ni tàbí bẹ́ẹ̀ kọ́, bóyá bó bá ṣe rí lójú tiyín àbí bó bá ṣe rí bákan lára tiyín, àbí tẹ́yin náà bá lérò pé ó yẹ ó lẹ́tọ̀ọ́ níbi ọ̀rọ̀ yìí láti sọ, àbí bẹ́yìn náà bá wò pé ó rí ó yẹ pé kò sí tó burú ń bẹ̀, ẹ bá wa dá sí lórí ètò lábala ìdílé aláyọ̀. Ohun tá a mú wá lónìí òun ni wípé ǹjẹ́ stepfather tí obìnrin gbé ọmọ wá fẹ́, bóyá obìnrin tó ti lọ́kọ kan rí tó ti bímọ síbẹ̀, tó wá lọ fẹ́ ọkọ míì, tó wá kó àwọn ọmọ tó ti bí tẹ́lẹ̀ tó kó wọn lọ fẹ́ ọkùnrin míì. Nínú ìrìn àjò ìfẹ́ tí arábìnrin yìí pẹ̀lú ọkùnrin míì tó lọ fẹ́ yìí, tí wọ́n jọ ń rìn yìí, bó ti wù kí ìfẹ́ ọ̀hún kó dùn kó lárinrin tó, ǹjẹ́ bó ti wù kí ìfẹ́ ọ̀hún kó jẹ́ wípé arábìnrin ń wò ó títí pé àṣé ìfẹ́ tún kù síbì kan báyìí, àṣé èèyàn kan tún wà tó lè nífẹ̀ẹ́ ẹ̀hún báyìí, àṣé ìfẹ́ tó pin síbì kan báyìí. Bó ti wù kóbìnrin ọ̀hún kó máa rò ó lọ́kàn rẹ̀ tó wípé Ọlọ́run ọba ó ti fìdí òun kalẹ̀ sí ibi tí ìfẹ́ ti ń jọba. Ǹjẹ́ irú obìnrin bẹ́ẹ̀, ǹjọ́ lẹ́tọ̀ọ́, tàbí ọkùnrin tí wọ́n kọ́mọ lọ fẹ́, ǹjẹ́ ó ní ẹ̀tọ́ láti wá mú àwọn ọmọ tí wọ́n kó wá fẹ́, àbí ọmọ tóbìnrin kó lọ fẹ́ ọkùnrin, ǹjẹ́ ọkùnrin yẹn lẹ́tọ̀ọ́ láti pààrọ̀ orúkọ bàbá àwọn ọmọ yẹn, ǹjọ́ lẹ́tọ̀ọ́ láti pààrọ̀ ẹ̀ sí orúkọ tiẹ̀, ìyẹn change of surname. Ǹjẹ́ ìyá ó lẹ́tọ̀ọ́ láti sọ fọ́kùnrin pé àbí kóun gan ti ẹ̀rọ pé àwọn ọmọ tóun ti bí síbì kan o, àtúntọ́ pé wọ́n ní bàbá o, wọ́n lẹ́bí bàbá, kó wá wò wípé òun fẹ́ pààrọ̀ orúkọ wọn, òun fẹ́ pààrọ̀ rẹ̀ sí ọkọ míì tóun fẹ́, àbí ọkùnrin míì tọ́kọ́mọ lọ fẹ́ gan, ǹjọ́ lẹ́tọ̀ọ́ láti sọ fún ìyá àwọn ọmọ yìí pé torí pé o ti wá fẹ́ mi o, àwọn ọmọ yìí mo fẹ́ pààrọ̀ orúkọ wọn, mo fẹ́ pààrọ̀ ẹ̀ sí tèmi. Ǹjẹ́ ọkùnrin yẹn lẹ́tọ̀ọ́ àbí obìnrin yẹn lẹ́tọ̀ọ́ bí? Yálà bóyá lábẹ́ òfin ni o, àbí lábẹ́ wípé èmi ni mo ní àwọn ọmọ mi, ní tó bá sì wù mí òun ni mo lè fi wọ́n rọ. Ẹ̀yin èèyàn mi, òun ni mo fẹ́ kí a jọ gbéyẹ̀wò lórí ètò lónìí. Kí lẹ̀yin rò sí? Kí lẹ̀yin rí sí? Ǹjọ́ lẹ́tọ̀ọ́ bóyá kóbìnrin kan rò nínú ara rẹ̀ pé ìfẹ́ inú òun kóun ṣe é, àbí lábẹ́ òfin ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́? Ẹ̀yin èèyàn wa, òun náà ni mo fẹ́ kí ẹ bá mi dá sí ní orí ètò lónìí ní abala ìdílé aláyọ̀, torí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì la máa rò wípé
gbà tóun ti lè fẹ́ ọkọ míì àwọn ọmọ tóun bí síbòmíì yìí o òun ò fẹ́ kí wọ́n máa jẹ́ orúkọ ọ̀tọ̀ọ̀tọ̀ òun fẹ́ kó máa jẹ́ orúkọ ẹni tóun fẹ́ bó tiẹ̀ ti wù kí ẹni yẹn fìfẹ́ hàn wọ́n tó ǹjẹ́ tó bá tiẹ̀ tún wá dọjọ́ iwájú torí wípé obìnrin tí ọkùnrin fẹ́ níṣu lọ́kà ṣebí ìfẹ́ náà náà fi fẹ́ra wọn ìfẹ́ náà lobìnrin fi gbà fún pé yes I do tó sì jẹ́ wípé nígbà tí wọ́n padà délé tán yes I do kò dùn mọ́ ọkùnrin ti bẹ̀rẹ̀ sí ní ṣe nǹkan míì náà lobìnrin fi wò pé ìwọ̀n ò mọ̀ pé irú èèyàn báyìí ni ọ́ èèyàn gidi ni mo pè ọ́ nígbà tá a kọ́kọ́ ń fẹ́ra tá à ń tẹ̀lé mi ò mọ̀ pé irú ìwà báyìí wà láàrin lọ́wọ́ ẹ̀ tóun fi fẹ́ tó sì lè mú tó mú obìnrin yẹn tó fi kú òun bẹ́ẹ̀ tó wá fẹ́ ẹlòmíì ǹjẹ́ ẹlòmíì tó fẹ́ òun bó ti wù kó jẹ́ pé ó rí i pé bóyá yẹn ń kẹ lójú ó ń kẹ nímú ǹjọ́ lẹ́tọ̀ọ́ láti pààrọ̀ orúkọ bàbá àwọn ọmọ tó ń kó bọ̀ wá fọkùnrin yìí sí orúkọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ń fẹ́ ǹjẹ́ bọ́kùnrin tó tún ṣẹ̀ fẹ́ yìí bó bá wá tún wá padà tóun náà bá tún yíwọ́ ńkọ́ àbí ṣé yóò tún pààrọ̀ orú wọn kọ wọn kúrò ni àbí kí nìkan tí ẹ̀yin lérò ẹ̀yin èèyàn mi nínú ilé mo fẹ́ kí àjọrò ètò yìí àjọrò rẹ̀ mo fẹ́ kájọ gbé yẹ̀wò kí lẹ̀yin náà rò sí kí lẹ rí sí ẹ̀bùn olúwa olúdèmí mo kí yín ẹ káàbọ̀ sórí ètò kí lẹ̀yin náà rí sí mo fẹ́ kí àjọ gbé yẹ̀wò lórí ètò yìí ohun tẹ́yin náà bá rí sí láti bá wa dá sí a máa retí ìpè yín a sì máa retí àtẹ̀jíṣẹ́ yín tí a bá fẹ́ pè wá wọlé fún àwa tá a wà ní UK tá a bá fẹ́ pè wá wọlé orí nọ́mbà tá a lè pè wá sí orí 074 orí nọ́mbà tá a lè pè wá sí 074 38 00 26 16 ó ní ẹ lè pè wá sí láti bá wa dá sí ohun tí ẹ̀yin náà bá fẹ́ sọ fún wa àwa tá a wà ní UK nọ́mbà tá a lè pè sí 074 38 00 2106 ó ní a lè pè sí láti bá wa dá sí fún àwa tá a bá wà ní UK àwa tá a wà ní Nàìjíríà àbí a wà ní Europe a lè pè sí orí WhatsApp wa ìyẹn +44 74 24 728 743 ó ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tá a lè pè sí láti bá wa dá sí ohun tẹ́yin náà bá rí tẹ́ fẹ́ sọ fún wa lórí ẹ̀ torí pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin míì ni wọ́n ti gbérù ìgbésẹ̀ yìí àti wípé tí àwọn ọmọ gan bá wá dàgbà tí wọ́n mọ̀ pé kì í ṣe bàbá yìí òun ló bí àwọn wípé bóyá bàbá àwọn wà níbì kan ǹjẹ́ kí lẹ lérò pé yóò ti rí lára àwọn ọmọ yìí náà lọ́jọ́ iwájú bóyá tí wọ́n bá mọ̀ pé bàbá yẹn kọ́ ló bí àwọn pé ìyá àwọn pààrọ̀ orúkọ bàbá àwọn sí ọkọ míì tó fẹ́ báwo ni ó ṣe rí lára àwọn ọmọ náà ǹjẹ́ inú àwọn ọmọ náà ó dùn sí i àbí kí nìkan tí ẹ̀yin náà rí sí mo fẹ́ kí ẹ bá wa dá sí lórí ètò yìí ohun tí ẹ bá rí sí ẹ ṣeun mò ń bọ̀ ná. ẹ bá jẹ́ ká kọ́kọ́ láyà sílẹ̀ ká má joyè agbọ́tẹ̀kù wí bẹ́yẹ. ẹ lè fàtẹ̀jíṣẹ́ yín ránṣẹ́ bẹ́ẹ̀ sì rèé ẹ lè pè sórí ẹ̀rọ nọ́mbà wa ǹjẹ́ èyí tí ẹ̀ ti rí rí àbẹ́yìn tí ẹ̀ ti gbọ́ rí àbí èyí tẹ̀yìn rí rí ǹjẹ́ ó ní nǹkan kan tó tẹ̀yìn ẹ̀ yọ àbí kò sí nǹkan tó burú nínú ẹ̀ ẹ̀yin èèyàn wa mo fẹ́ kí ẹ bá wa dá sí lórí ètò. Ẹ bá jẹ́ ká kọ́kọ́ láyà sílẹ̀ ká rọra ṣàkété. Ẹ bá jẹ́ ká kọ́kọ́ láyà sílẹ̀ ká má joyè agbọ́tẹ̀kù wí bẹ́yẹ. orí ètò náà la wà
wà yìí abala ìdílé aláyọ̀ níbẹ̀ náà la wà yìí ohun tá a gbé wá òun náà ni ẹ ti ń gbọ́ yìí obìnrin tí ó kó ọmọ lọ fẹ́ ọkùnrin míì yálà bóyá ọkọ rẹ̀ kú ni o àbọ̀wò àti ọkọ ẹ̀ jà wọ́n kọra wọ́n lẹ̀ àbí dìfọ́sí ni tí ó fọkọ ẹ̀ sílẹ̀ tó wá lọ fẹ́ ọkùnrin míì bóyá ọwọ́ ọ̀fẹ́ tó wá rí tí ọkùnrin yẹn nà sí òun torí tí ọkọ míì tó lọ fẹ́ tó nà sí àbí ìfẹ́ tó fi hàn án àbí láwọn kankan tó ṣe ẹ̀já gbé ìpè yìí. Hello ìyá mi lọ́fà ẹ mà kú dédé wòyí. Hello ìyá àbàdàn ẹ kú ètò. Ẹ mà kálẹ̀ ìyá mi ṣe dáadáa ni. Ẹ̀lẹ́ ẹ kú ètò. Yes ma. Adẹ̀kú ni yín ẹ kú gbogbo. Ẹ wò ó kọ́dà ọgbàlẹ̀ gboko ó gbalẹ̀ tán ni tantan náà o. Ọlọ́run ṣàánú wa ni o, Ọlọ́run jó bára mu ni. Àmì àlámọ̀, àmì o, àmì Ọlọ́run ọba. Àjèpèsè ẹ̀sùn òjò kòró lọ, Ọlọ́run sábà mu. Àbẹ́ẹ̀rí nǹkan bá wù. Gbogbo ẹ̀ gbogbo ẹ̀ sọ̀tọ̀ọ̀tọ̀. Ẹ kú ètò. Yes ma. Ẹ ṣe ìyá mi. Iṣẹ́ ẹ sọ ní lónìí yìí. Yes ma. Èmi ti rí ni. So mo rí tí obìnrin tó lọ́mọ tó wọlé wá fẹ́ ọkọ nílùú yìí. Ìgbà tó wọlé fẹ́ ọkọ nílùú yìí, ọkọ wa ní kí ọmọ ó change ọkọ sí ọkọ nítorí ìwé. Nítorí tó ń bá fẹ́ pùkìn fún pé kí ó kọ́ ráìmù. Ọlọ́run ló wá ní kí obìnrin náà má ṣe níjọ́ náà lọ́hùn. Torí òun náà ti fẹ́ ṣe pé kí ló wà ń bẹ̀ torí kó lè bá a níwèé. Kẹmọ̀ àwọn obìnrin náà dẹ ní ó máa ń yí kọkùnrin tètè mórí wa balẹ̀. Àgàgà wọn bá ti náwó ọ̀fẹ́ wá. Kéékèèké tó ti fìrọ̀ mọ́ tíyàwó náà ti sọ̀kọ́ọ̀mù pé wọ́n pé torí èyí ni ó dá ńgbà náà kìnnìkan. Torí lọ́jọ́ òní bàbá ọmọ ó ń wọlé wọ́ ó ń lọ ó ń ṣẹ́bìtì ó wà wò pé ọ̀ ṣe ń jò kọ òun kọ́ ṣẹ̀mọ̀ ìyẹn kàtẹ́ tó fi bá a ṣàwàdà pé kò jó ẹ̀mọ́ òun ọkọ̀ báyìí ló ń jẹ ọlọ́sùn tó kàwé pé ọmọ ń gba ìyàwó ọ̀lẹ́ kan tó bọ ọmọ ọ̀lẹ́ papọ̀ ni. Àbí ó ní Ọlọ́run ló ní kó mọ̀ ṣe òun kódà tóun ò lè dáríjì fún láyé àtọ̀run torí òun lóun gbọmọ ìwọ lọ gbọmọ lẹ̀. So iṣẹ́ advice mi ó wà á fáwọn èèyàn torí pé mo ti rí ni pé tó bá jẹ́ pé torí ìlú yìí torí nǹkan kan náà ni mo ń fà á torí ìlú tó yẹ pé torí ìwé ni òyìnbó gan mọ tí ń jẹ́ step father ó sì mọ tó ń jẹ́ step mother. So kò sí tuntun lọ́dún òyìnbó ọkùnrin mi lè fóbìnrin pẹ̀lú ọmọ mẹ́rin tó jẹ́ pé kò tí ì bímọ fún un. Bí ó ṣe tí ì bímọ fún un yẹn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tí obìnrin yẹn kó wá stepfather rẹ̀ náà ni stepfather ni ó jẹ́ tán ọmọ. Kò sì ní ìtòtorí pé ó wá ní wọ́n fẹ́ kọ nǹkan sínú ìwé ó wá ní fọmọ mẹ́rin àkọ́kọ́ tó ń kọ òun kọ Sálíù ẹlẹ́ẹ̀karùn-ún tíyàwó wá bí fún un lòún ṣẹ̀ṣẹ̀ kọ Muhammadu sí pé ọmọ tó nìyẹn. So ká má máa ṣe mistake yẹn because kò sí ni àwọn obìnrin náà là máa ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ pé àfẹ́ gbọ́mọ fọ́kùnrin kò ń ṣe fọ́kùnrin ọkùnrin nílò fẹ́ gbọ́mọ náà bọ̀tán ní tó fẹ́ gbọ́mọ àwa náà fẹ́ fọmọ wálẹ̀ tó ráwọ̀ obìnrin mọ̀ sí kíkẹ́ kí ilé fọmọ mi lẹ̀ kóbìnrin kan wá máa bá fọwọ́ gbá lórí. So tó bá yẹ pé ìyẹn ni advice ni ó fọwọ́ yẹn ni pé tọ́jú ó kọ bàbá ọmọ lẹ̀ fún ọmọ torí tó bá dọdọ wájú ọmọ mi lè ti torí rẹ̀ gan ṣèyẹ ẹ léṣe pé ẹjẹlẹ ní ti tó yá ẹni ìkọlù àjàjà kó wájú fún bàbá tí ò tọ́jú ọmọ yẹn. Bàbá tó jẹ́ pé kò mú ọmọ yẹn because ó rí àkẹ́ tó lè rí ọkùnrin kó gba stepson fúlì kò pọ̀ èmi ò ní kò sí ipò kò pọ̀ bí bóbìnrin ó ṣe gba ìyàwó bí ó ṣe gbọmọ ọkọ sọ́dọ̀ there are two different things ìyàwó ó pamọ́ kẹrin kóbìnrin yẹn kó máa ṣe dáadáa sọ́mọ yẹn pé torí pé nǹkan kan fẹ́ bọ́tọ́ ọkùnrin tó bá ń ṣe dọ̀kọ̀ dénú wọn wọ́n ń tọ́ rí ọmọ lọ́mọ. So ìṣe ọkùnrin ọ̀bá wá fẹ́ rí ọmọ lọ́mọ tó bá wá dàgbà tán
bóyá òun àtọmọ yẹn wá ní loggerhead kẹ wá rí i pé ó kọ ọmọ yẹn ó kọ bàbá ẹnìyẹn tọmọ yẹn gan jẹ ní òfin wá hìtì yẹn tó kí ló dé kọjá mo gbà pé ọrì máa rí kí ló jọ ṣéǹjì ó kọ bàbá mi àbí ó ọjọ́ mọ́ ọjọ́ kọ bàbá mi tó káwọn obìnrin bó bá yẹ pàwọn obìnrin ni ká má ṣéǹjì ó kọ bàbá ọmọ wọn ní kéde kan òkè ògùn lò bẹ́ẹ̀ ni òkè ògùn lògùn rè bàbá ọmọ lọ́lọ́mọ bẹ́ẹ̀ ni òkè ògùn lògùn rè. bàbá ló lọmọ ìyẹn bẹ́ẹ̀ ọkùnrin náà tí ìbáṣepọ̀ bá ní nǹkan míì bóyá ọ̀fẹ́ ṣò pé kí ọkùnrin yẹn lè bá a bínú pé ó ń jókòó mi á sọ̀rọ̀ responsible lọmọ rẹ fi ń jókòó mi ọ̀dọ̀ lọ ọmọ tó wá pé wọ́n dìídì gbéra wọn lọ sí court pé I want this father to adopt me. tó wá pé àwọn ẹ̀ ti dàgbà tó ti dé stage yẹn tó sọ pé ní yes àwọn fẹ́ kí bàbá yìí kó adopt àwọn fine ìyẹn wà lákọọ́lẹ̀ ọmọ náà lè explain fún bàbá wọn tó bá dọjọ́ wá sí pé àwa alẹ́ àfẹ́kọ́ adopt wa tó rẹ̀ ti adopt wa aláàtijọ́ ọkọ rẹ̀ àmọ́ tí ò bá sì ẹ jẹ́ kẹ́ni ẹni tó ní ọmọ kó gbé ọkọ ọmọ bàbá ni o kó fi ìyàwó tó kọ́ ọmọ lẹ̀ wá kọ́ ọmọ yẹn mọ́ jókòó bàbá wọn ṣáà ti mọ̀ kó ti fẹ́ ìyàwó kọ́ ó ti fi ọkọ tó fẹ́ bó bá sì jẹ́ pé ìyàwó náà ni ẹ má sì torí pé ọkọ tẹ́ lọ bá kiri kan nígbà tẹ́ lọ bá tó ọmọ rẹ̀ wọ́n láti máa jẹ́ ọkọ̀ kan tó torí kò sí ẹ̀kọ́ mọ̀ náà lórí tóbìnrin tọkùnrin ló kọ́ mọ̀ tó advance mi ni pé kálukú fi ọmọ rẹ̀ àwọn ọmọ tó bá bí tó jẹ́ kọ́ mọ̀ gbé kọ bàbá wọn torí òní kọ́ torí ọ̀la ni ó lè dìjà. ẹ mọ̀ bẹ́ẹ̀ tó bọ̀ tó ẹ ṣeun ìyá mi ojú òní tì yín o agbára ọlọ́pọlọ yín òní dọ́bà ní màrí yín bá ẹ ṣeun ìyá mi mo dúpẹ́ ẹ ṣeun ẹ máa bá abẹ́tò ó dàbọ̀ náà. tó ọ̀rọ̀ ni ìyá mi náà sọ yìí ẹgbẹ́ ojú wo lẹ́yìn náà fi wò ó Olùtìmẹ́yìn Isaac Ẹkúndayọ̀ mo kí yín ẹ káàbọ̀ sórí ètò àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa tẹ́ ń wò wá tààrà orúkọ yín ẹ ṣé mo dúpẹ́ ẹ ṣeun ẹ kú ìfẹ́ lórí ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá náà la wà yìí abala àkọ́kọ́ ti ṣe abala ìdílé aláyọ̀ òun náà ni a wà yìí abala ìdílé aláyọ̀ ti ṣe abala àkọ́kọ́ òun náà ni a wà yìí ohun tí a gbé wá lónìí náà ni wípé ǹjẹ́ obìnrin lẹ́tọ̀ọ́ bóyá ọkọ tó bímọ fún o wọ́n ti kọra wọn sílẹ̀ àbí bóyá ọkọ tó bímọ fún o ti kú tó wá lọ fẹ́ ọkọ míì ǹjẹ́ obìnrin lẹ́tọ̀ọ́ láti wá wò pé tó bá tóun kúkú ti fẹ́ ọkọ míì àtàwọn ọmọ tóun kó wá àtàwọn tí òun bí òun fẹ́ kí wọ́n máa jẹ́ sọ́nẹ̀mù kan náà kó wá mú orúkọ àwọn ọmọ tí ó bí kó pààrọ̀ wọn sí orúkọ ọkọ míì tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ tàbí kó jẹ́ pé ọkùnrin náà tó lọ fẹ́ ló wá wò wípé ìyá alágbájá mi ò fẹ́ kí wọ́n mọ̀ yàtọ̀ láàrin àwọn ọmọ tó kó wá àtàwọn ọmọ tó bí fún mi mo fẹ́ kí gbogbo wọn jọ máa jẹ́ orúkọ kan náà kan jọ máa jẹ́ surname kan náà so nídìí èyí mo fẹ́ kí a change surname àwọn ọmọ yẹn ká change ẹ̀ sí tọ̀dọ̀ mi sódà kí gbogbo wọn lè mọra wọn lọ́kan kán lè mọ̀ pé sódà tán bá dàgbà kò ní jẹ́ pé wọ́n máa fojú kan wora wọn tán bá ti ń jẹ́ surname kan náà wọ́n á lè mọ̀ pé ọmọ bàbá làwọn so mo fẹ́ ká change orúkọ wọn kí lẹ̀yin rí sí i lábẹ́ òfin àbí lábẹ́ ìfẹ́ inú ìyá gan ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ àbí kò sí tí ó burú ń bẹ̀ ẹ̀yin èèyàn mi òun náà ni àgbé wá lónìí tí mo fẹ́ kí ẹ bá wa dá sí ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ ọkùnrin tí ó bímọ fún tẹ́lẹ̀ bóyá ọkùnrin yẹn kọ̀ ọ́ lẹ̀ ni o àbí bóyá ọkùnrin yẹn kú ni arábìnrin fìlọ̀ fẹ́ lòmíì ǹjẹ́ báwọn bóyá àwọn ẹbí ọkọ èyí tí wọ́n fẹ́ tẹ́lẹ̀ tí wọ́n bá lọ gbọ́ kí lẹ lérò pé yóò ṣẹlẹ̀ àbí bóyá ọkùnrin tó kọ̀ ọ́ lẹ̀ torí pé òní la rí kò sẹ́ni tó mọ̀la ẹ mọ̀ pé lòmíì yóò kọ obìnrin lẹ̀ pẹ̀lú ọmọ ṣe pé nígbà tó bá dọjọ́ iwájú kíní ìyá wa máa jẹ́ ṣòro fún un tí wọ́n á sọ fún pé bó o bá wáyàwó àtọmọ rẹ lọ o ò lè ṣe pé ǹjẹ́ bírú ọkùnrin bẹ́ẹ̀ bá tiẹ̀ wá padà wá tó wá rí wípé orúkọ míì ò ní ọmọ òun jẹ́ bóò ni ó ṣe rí lára rẹ̀ báwo ni ó ṣe rí ẹ̀yin èèyàn mi ǹjẹ́ ohun tó burú òun bẹ nínú eléyìí pé tó kí obìnrin kó pààrọ̀ orúkọ bàbá ẹni tó bímọ fún sí ọkùnrin míì tí ó bá lọ fẹ́ ẹ̀yin èèyàn wa òun náà la gbé wá lórí ètò lónìí mo fẹ́ kẹ́ ẹ já kájọ gbé yẹ̀wò bó bá ṣe rí lọ́dọ̀ tí
abẹ́yìn tiẹ̀ ti rí rí pé bóyá kò sí tó burú bẹ́ẹ̀ o ó ti ṣẹlẹ̀ sẹ́nìkan rí o tó jẹ́ pé gbogbo ẹ̀ sì ń lọ smoothly o tí gbogbo ẹ̀ ń dá tí ń dùn yàn gbà ẹ jẹ́ ká gbọ́ lórí ètò yìí torí pé àwọn ọ̀rọ̀ yìí tá a bá gbé wá àríkọ́gbọ́n la fi ń ṣe fún àwọn kan tó jẹ́ pé wọ́n wà nínú irú ìdààmú ọkàn báyìí tí wọ́n sì mọ̀ pé kí ni káwọn ó ṣe kí ni káwọn òmùjẹ táwọn bá ṣe báyìí jẹ yóò ṣe táwọn bá ṣe báyìí àwọn náà ó lè máa rí ọgbọ́n kan méjì wọn ó lè máa rí mú bẹ̀ torí ẹ̀ la ṣe máa mú àwọn ọ̀rọ̀ báyìí wá ẹ̀yin èèyàn mi à ń retí ìpè yín ẹ̀yin tí fún àǹfààní àwọn tó wà ní UK ojú òpó wa tẹ́ lè pè sí òní 07438002106 07438002106 náà lè pè sí fún àwọn tá a wà ní Nàìjíríà àbí tá a wà ní Europe a lè pè sí orí WhatsApp wa ìyẹn lórí +447424728743 òun náà ni ẹ lè pè sí láti bá wa dá sí lórí ètò a máa retí ìpè yín. ẹ ṣeun bàbá mi Jẹ̀lílì Àjàsá mo rí yín lórí ètò ẹ̀kọ́ àjálẹ́ ń bẹ̀ ń wo bàbá mi. bẹ́ẹ̀ ni kóńkó jábẹ́lẹ́ lọ̀rọ̀ ilé ayé kí wò ó kó tiẹ̀ kémi náà kó tèmi ní nǹkan lọ́mọ dánmù ìyá rẹ̀ gbé. Ọ̀rọ̀ ìfẹ́ lè kú, ọ̀rọ̀ ìfẹ́ lè ju ojú gbogbo lọ. lórí ètò yín ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá níbẹ̀ náà la wà yìí abala àkọ́kọ́ náà rèé ti ṣe abala ìdílé aláyọ̀ ohun tá a gbé wá náà rèé nípa kí obìnrin kó máa pààrọ̀ orúkọ ọmọ ẹlòmíì àti ẹ̀ ní mi ò láìkí ẹ ní ẹ bá róbìnrin mi á ní mi ò fẹ́ kán mọ̀ pé mo ti bímọ mi ìfẹ́ kán mọ̀ pọ́kùnrin 2-3 ni mo bímọ fún torí ẹ̀ ni mo ṣe fẹ́ ṣe bẹ́ẹ̀ tí mo ṣe fẹ́ pààrọ̀ orúkọ bàbá àwọn ọmọ yẹn sọ́kọ mi tí mo ṣẹ̀ṣẹ̀ ń fẹ́ ǹjẹ́ ọkọ mi tẹ́ ṣẹ̀ṣẹ̀ ń fẹ́ yìí ǹjẹ́ ẹ mọ owó tí ọkùnrin bẹ́ẹ̀ gan ṣe tún yọ lọ́jọ́ iwájú ǹjẹ́ ẹ mọ orú àfọkùnrin bí ó wù lọ́jọ́ iwájú ṣé tọkùnrin yẹn náà bá tún wá ṣe bákan ẹ dákun ẹ jọ̀ọ́ o ibòmíì tẹ́ bá tún wá ń lọ ǹjẹ́ ẹ tún lọ tún pààrọ̀ orúkọ àwọn ọmọ ni bí ṣé yóò tún easy láti tẹ̀tún pààrọ̀ orúkọ àwọn ọmọ ṣáwọn ọmọ wa ní mọ̀ béèrè pé mọ́mì kí ló dé bó tiẹ̀ jẹ́ pé bóyá gbà tán tí ìgbọ́njú lẹ bá ṣe ti bí tẹ́ ẹ ṣe tẹ́lẹ̀ àmọ́ bá ti wá di wípé ẹni ọkùnrin tẹ́ ẹ kọ́ ọmọ lọ bá tẹ́ wá wò pé torí pọ́kùnrin yìí ń fìfẹ́ hàn yín torí pọ́kùnrin yìí ń ṣe dáadáa kí ni mo lè fi ṣe fún o kí ni mo lè fi san fọ́kùnrin yìí o tí ó fi mọ̀ pé mi náà nífẹ̀ẹ́ òun bó ṣe nífẹ̀ẹ́ mi jẹ́ kí n àwọn ọmọ tí mo kó wáyé jẹ́ kí n change orúkọ wọn sí orúkọ rẹ̀ irú ọkùnrin bẹ́ẹ̀ tẹ́ ẹ bá ní yóò yá lóòró tó bá lọ yá níbùkọ́ tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ tẹ́ ẹ jọ bẹ̀rẹ̀ yìí tẹ́ ẹ bá ní ànídálẹ́ni tí ò bá wá rí bẹ́ẹ̀ mọ́ ń kọ́ ẹ dákun kí lẹ fẹ́ ṣe o kí ni ẹ ṣe òyìnbó ni ẹ fojú sí ẹ̀yin èèyàn mi bá ń dá sí lórí ètò. bóbìnrin bá ṣerú eléyìí lọ́dọ̀ tí ṣe kò sí tó burú ń bẹ̀ àbí àkókò díẹ̀ káàtó. Ìfẹ́lẹ́ ju ojú gbogbo lọ. Tẹ́ bá worú ọ̀rọ̀ tá à ń sọ yìí ẹ rí i pé lẹ́nu bíi lọ́ọ́lọ́ yìí lẹ́nu bíi ìjọ́ mélòó kan ẹ rí i wípé ọ̀rọ̀ náà irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ fẹ́ ṣẹlẹ̀ láàrin ara àwọn gbajúgbajà wa kan tó jẹ́ wípé bàbá ọmọ ló bá yọjú pé
ọmọ òun o òun ti ń wá látijọ́ òun ti ń fi mẹ́sẹ̀gì ránṣẹ́ sí i lórí social media lórí igbá òun ti ń ṣe gbá òun ti ń ṣàwo àmọ́ nígbà tí àtúnṣe nísàlẹ̀ kòkò nínú àwọn kan tá a gbọ́ ni wípé ohun tó mú gbajúgbajà arábìnrin yìí pé ohun tí wọ́n fi ṣe ni wípé nígbà táwọn fẹ́ rìnrìn àjò wá sí òkè òkun òun làwọn ní láti sọ wípé tó káwọn pààrọ̀ orúkọ bàbá ọmọ yẹn káwọn pààrọ̀ ẹ̀ sí ọkọ tí àwọn fẹ́ torí pé àwọn ò fẹ́ kó yẹ pé nígbà táwọn bá fẹ́ travel káwọn ọmọ lẹ́yìn lágbájọ wà mọ́ jẹ́ ọkọ míì àwọn làkàṣègbè náà mọ́ jẹ́ ọkọ míì àwọn ò fẹ́ ìdí rèé tí àwọn fi mú pé káwọn kúkú ṣe kíni káwọn kúkú pààrọ̀ orúkọ bàbá ọmọ yìí ọ̀rọ̀ náà di awuyewuye tó gbalé tó gba oko tó gbàgbóró kan tó yẹ pé kálukú ní sọ tiẹ̀ irú àwọn nǹkan báyìí torí irú àwọn nǹkan báyìí tí ó bá ń ṣẹlẹ̀ tó dẹ́ pé ó lè máa jẹ́ kí ọmọ kó wa jáde gẹ́gẹ́ bí ọmọ ọjọ́ mẹ́jọ táwọn èèyàn mọ̀ wá wò pé abẹ́ẹ̀ rí ó ṣe wá ṣe báyìí torí ẹ̀ náà la ṣe ń gbé wá wípé ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin àbí obìnrin kan lè dá ọwọ́ wu lọ́wọ́ ara rẹ̀ wípé ṣe bẹ́mi ni mo ní nǹkan mi mo sì lè ṣe tó wù mí ẹ̀yin èèyàn mi ẹ gbọ́ kí lẹ̀yin náà rí sí i. Bí bàbá ìwà. ẹ ṣeun HMA outreach mo kí yín ẹ káàbọ̀ sórí ètò ẹ̀kọ́ alẹ́ ń bẹ̀ ń wo. Bí bàbá Ifá ló dákọ̀ mọ́ ìyá méjì tí wọ́n fi lòun lọ́rọ̀ bá. Bẹ́ẹ̀ ni èyí wù mí ò wù ọ́ ló mú ọkùnrin ọmọ ìyá méjì tí wọ́n fi fóbìnrin lọ́tọ̀ọ̀tọ̀ torí eléyìí ní wá èèyàn dúdú ló wù ú kélé sì léèyàn pupa ló wù òun kélé lòun fẹ́ tó níwájú tó ní lẹ́yìn kélé sì ní tó ọ̀sọ́rọ́ tó gbẹ níwájú tó gbẹ lẹ́yìn ló wù ú ní tó fà á tọmọ ìyá méjì fi pàwọ́pọ̀ fún ó fẹ́ obìnrin kan náà rèé ẹ̀yin èèyàn wa lórí ètò níbẹ̀ náà la wà yìí abala ìdílé aláyọ̀ òun náà la wà yìí ohun tá a gbé wá náà ni pípààrọ̀ orúkọ àwọn ọmọ tí a ti bí síbì kan pípààrọ̀ orúkọ bàbá wọn sí orúkọ ọkùnrin tuntun míì tá a ṣẹ̀ tún fẹ́ ǹjẹ́ ohun tó dáa ni àbí ohun tó kù díẹ̀ káàtó òun là ń gbéyẹ̀wò lórí ètò yìí ẹ bá wa dá sí i lórí ètò. bó bá jẹ́ yín lọkùnrin ni ǹjẹ́ ẹ lè gbà kí obìnrin kọ́mọ wá fẹ́ yín kó sì pààrọ̀ gbogbo orúkọ àwọn ọmọ náà kó pààrọ̀ ẹ̀ sí orúkọ tiyín bó bá jẹ́ yín ni lọ́kùnrin ǹjẹ́ yín náà lè fara mọ́ ẹ̀yin náà tẹ́ jẹ́ ìyá wa lóbìnrin bó bá jẹ́ yín náà ni ǹjẹ́ ẹ lè rò pé tó lọ́kàn tiyín náà pé ẹ wo nígbà mo kú ti fọ́kùnrin mi wo káwọn ọmọ ọmọ ọjọ́ kọ bàbá kan náà papọ̀ jàre ǹjẹ́ yín náà lè ṣerú ẹ̀ lójú tí báwo ló ṣe rí ẹ bá dá sí lórí ètò. ẹ̀rọ nọ́mbà wa tó wojú òpó náà ní 07438002106 fún àwa tá a wà ní ìlú UK ẹ̀rọ tá a lè pè sínú fún àwa tá a wà ní Nàìjíríà tàbí tá a wà ní Europe ṣàfẹ́ pè a lè pè sí orí WhatsApp wa ìyẹn +447424728743 +447424728743 ó ní WhatsApp nọ́mbà wa èyí tí a lè pè sí láti bá wa dá sí ní orí ètò yìí bó bá ṣe rí lọ́dọ̀ tìyín náà abójú tẹ̀yin náà bá fi wò ó àbí nǹkan kan tẹ̀yin náà fẹ́ sọ fún wa nípa ẹ̀ kó lè jẹ́ bí àlàyé fún àwọn èèyàn wa àbí tó lè jẹ́ ẹ̀kọ́ fún àwọn èèyàn wa àmọ̀ràn tẹ́yin náà bá fẹ́ gba àwa ọkùnrin àwa obìnrin àti àwọn ọkùnrin wa àmọ̀ràn tẹ́yin náà bá fẹ́ gbà wọ́n lórí ọ̀rọ̀ yìí
ẹ lè fi àtẹ̀jíṣẹ́ yín ẹ lè fi ránṣẹ́ àáká síta ẹ sì lè pè wọlé sójú òpó náà gẹ́gẹ́ bí nǹkan tí ìyá wa tí wọ́n pè wá wọlé lẹ́ẹ̀kan tí wọ́n sọ wọ́n ní téèyàn bá wà lókè òkun nígbà míì téèyàn ń gbé nílùú òyìnbó wọ́n ní àwọn nǹkan báyìí á máa sábà wọ́pọ̀ tó bá jẹ́ wípé bóyá wọ́n fẹ́ mú ọmọ wá pé bóyá láti orílẹ̀-èdè nàìjíríà kan mú wá sókè òkun tí wọ́n sì wò wípé kí bàbá yẹn wípé bóyá kí bàbá yẹn ṣe bí ìwọ̀sẹ́pọ̀ òun ló bi àmọ́ rí bẹ́ẹ̀ nígbà míì wọ́n ní ṣùgbọ́n tá a bá ní ká wò ó lọ́dọ̀ àwọn òyìnbó wọ́n ní àwọn òyìnbó ọ̀rọ̀ wọn ò lé wọ́n ní gbogbo nǹkan tó jẹ́ godmother tó jẹ́ stepfather tó jẹ́ stepmother pé gbogbo ẹ̀ pátá ni wọ́n mọ̀ tó yé wọn yékéyéké pé kò sí èyí tí oru wọn lójú ń bẹ̀ kí ọlọ́run ọba kó ṣàánú fún wa à ń retí àtẹ̀jíṣẹ́ yín à ń retí ìpè yín níta iná bá ní láti bá wa sọ lórí ẹ̀. Ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àṣìṣe ilẹ̀ Yorùbá pẹ̀lú mi ọmọ yín olólùfẹ́ yìí ìyá Ìbàdàn ní authentic dé abala ìdílé aláyọ̀ láwa yìí ti ṣàbàlà àkọ́kọ́ lórí ètò mo kí gbogbo yín bẹ́ẹ̀ ti ń darapọ̀ mọ́ mi lórí ètò bóyá tí ẹ̀ ń gbọ́ wa lórí wẹ́bsáìtì wa tẹ́ ń gbọ́ wa lórí rédíò ẹ̀yin tí ẹ̀ ń wò wá lórí Facebook àdúpẹ́ pẹ̀ ṣeun tẹ́ ń gbọ́ wa. Late Síkírù Àyìndé Barrister náà lélẹ́yìí tí wọ́n pè ní máa ṣe rere òun náà lélẹ́yìí. Bẹ́ẹ̀ ni rere ló pé ìkà ò pé gbogbo ohun tí a bá gbé ṣe nílé ayé pátá gbogbo ẹ̀ náà lákẹ́sàn yálà ní dáadáa ní o tàbí ní ìdàkejì rẹ̀ kò sí èyí tó gbé gbogbo ohun tí a bá gbókè èpè ṣe gbogbo ẹ̀ pátá òun náà ló lérè àmọ́ ká ṣe rere o òun ló pé jù ká ṣèkà lọ. Báyé ń gbógun ẹ ṣàmà wárí o, báyé ń dìtẹ̀ ẹ ṣàmà wárí. Báyé ń gbógun ẹ ṣàmà wárí, báyé ń dìtẹ̀ ẹ ṣàmà wárí. Àbábàbọ̀ mo níṣẹ́ ọwọ́ mi dá mi lójú, iṣẹ́ ọwọ́ ẹ̀dá ni ọbẹ̀ dára. Báyé ń gbógun ẹ ṣàmà wárí. Bẹ́ẹ̀ ni báyé bá ń gbógun ẹ̀já mọ ìwáre ló pé ìkà ò pé bàbá wo orílẹ̀-èdè wa Nàìjíríà ní ìsìn kálukú ló ń ṣe tiẹ̀ ayé fàmílétè kí n tutọ́ ayé ta ni ó mú mi ayé àwa láwà ń bẹ̀ òun làwọn kan ń jẹ báyìí tí wọ́n sì ń fara ní ọmọlàkejì k'Ẹlẹ́dùmarè kó gbà wá nù nira kó fún wa ní àlàáfíà tó péye ẹ jẹ́ kí n sáré dókè lọ́nà ẹ jẹ́ n sáré polówó ọjà bí n bá padà dé a máa tẹ̀síwájú lórí ètò ẹ̀wá kan fìdílé ẹ̀mọ́ lọ́nbẹ̀ mú pọ̀ náà. Ó gbilẹ̀ káàkiri àgbáyé ó rẹ̀ dòdò ó dùn wò ó dùn gbọ́ létí gbogbo ènìyàn bẹ́ẹ̀ ni ètò tó ń kọ́ni lọ́gbọ́n ètò tó ń dáni lárayá ìròyìn tó
kún fọ́fọ́ káàkiri àgbáyé. Ká polówó ọjà kájí ó bugbẹ́jẹ. Ètò tó ń gbé ìdílé ró. Ètò tó ní ṣe pẹ̀lú àṣà, ìròyìn, eré ìdárayá, ìròyìn àwọn gbajúmọ̀ òṣèré. Bẹ́ẹ̀ ni live on air for advert, jingle, entertainment, breaking news, gossip and news, event promotion, church program, Muslim program and all of your events. Ẹgbẹ́ gbogbo ẹ̀ wá kẹ́ ẹ wá polówó ẹ̀. Lọ́gán ni gbogbo ayé yóò gbọ́. Rédíò àti tẹlifíṣàn kan ló lè ṣe. Ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa tó kalẹ̀ sí United Kingdom. The Classy of African Community. Online station best for the community. Home and abroad. Ìbílẹ̀ rédíò ni mò ń pèrè ẹ̀ fún gbogbo wa. Ní gbogbo ìgbàkúgbà tí òǹgbẹ́ bá ń gbẹ̀yìn láti gbádùn ètò tàbí tí ẹ bá fẹ́ polówó ọjà tàbí ohun tí ẹ ń ṣe, ẹ kàn sí wa. Ní Ìbílẹ̀ rédíò and television tiwantiwa, ẹ lè wò wá kedere tàbí kí ẹ gbọ́ wa live on www.ibileradio.com tàbí lórí TuneIn Radio, lórí Twitter, Instagram àti Facebook. Ẹ tẹ Ìbílẹ̀ rédíò láti bá wa dòwò pọ̀ lórí ohunkóhun tí ọkàn yín bá ń fẹ́. Ẹ pe àwọn nọ́mbà yìí 0790802594 tàbí 07795671385 tàbí 07424728743. Ìbílẹ̀ rédíò and television tiwantiwa kárí ayé ni wọ́n ń wò wá gbọ́ wa. Ó kilẹ̀ pilẹ̀ tìtìtì. Iléeṣẹ́ wa Ìbílẹ̀ rédíò TV ẹ káàbọ̀ padà sórí ètò. Mo kí gbogbo yín wípé ẹ káàbọ̀ padà láti ẹ̀ka polówó ọjà wa. Fún gbogbo ìpolówó yín níbikíbi tí ẹ bá wà, gbogbo ohun tẹ́yin bá ń tà tẹ́fẹ́ káwọn èèyàn ó gbọ́, ẹ kàn sí wa níléeṣẹ́ wa Ìbílẹ̀ rédíò TV. Ká fi tiwa ká fi gbé tiyín lárugẹ. Ká bá yín polówó ọjà yín kí gbogbo ayé ó gbọ́, kí wọ́n sì mọ̀ tẹ́ ń tà lọ́dọ̀ yín. Ẹ kàn sí wa lónìí. Gbogbo ẹ̀yin alájẹ bàbá lọ́jà, gbogbo ẹ̀yin ilé ìjọsìn, oníṣọ̀ọ̀ṣì, onímọ́ṣáláṣí ni, gbogbo nǹkan tẹ́ fẹ́ tà, gbogbo nǹkan tẹ́ ń tà, gbogbo ohun tẹ́ fẹ́ káyé ó gbọ́ kí wọ́n mọ̀ nípa yín. Ìsọjílẹ̀ yín fẹ́ ṣe ni, àjọ̀dún ni, ìkórè ní, gbogbo ohun tẹ́ ẹ bá fẹ́ ṣe tẹ́ fẹ́ káyé ó gbọ́ ń pẹ́, pàápàá ohun tẹ́ ń tà tẹ̀kẹ́ káwọn èèyàn ó gbọ́ ń pẹ́. Ẹ kàn sí wa lónìí níléeṣẹ́ wa Ìbílẹ̀ rédíò TV. Ká fi tiwa ká fi gbé tiyín ní àrùgẹ. Abala ìdílé aláyọ̀ òun náà ni abala èyí tí ẹ̀ ń gbọ́ yìí, tí a ti ń sọ látàárọ̀. Abala kejì lórí ètò òun náà ni abala àṣà àtìṣe ilẹ̀ Yorùbá. Abala àṣà àtìṣe ilẹ̀ Yorùbá, láàárín ìṣẹ́jú méjì mẹ́ta ààbọ̀ sí abala àṣà lórí ètò yìí. Mò ń bọ̀ ná, ẹ jẹ́ ká gbọ́ bàrí. Nigeria, which way are we going? For military men to rule our nation at those times. Politicians, they are getting together to practice democracy in the way to be done. Let's get together and do this in common for the benefit of our nation and the incoming generations. Let's think twice before we move. Let's think twice before we move. Lórí ètò yín, ètò wa ìdílé aláyọ̀ pẹ̀lú àṣà àtìṣe ilẹ̀ Yorùbá ń bẹ̀ náà láwà yìí. Ẹ má sọ pé mo dáràn ẹ̀ tọ́kí mo sọ yìí mo dúró olóòótọ́ ìmọ̀ ilẹ̀ ní. Olóòótọ́ ilẹ̀ ní, bẹ́ẹ̀ ni olóòótọ́ ilẹ̀ nìkan. Ibi táyé bá ti ń fún, ibi tí irọ́ bá ti ń lọ bùàbùà, irọ́ òun náà ni ayé máa ń fẹ́. Ibi tí wọ́n bá ti ń parọ́, ibẹ̀ náà ni ayé máa ń tẹ̀dó sí. Olóòótọ́ ilẹ̀ ní, bẹ́ẹ̀ ni bàrí. Kọ́lọ́run ọba kó dẹlẹ̀ fún èèyàn rẹ̀. Torí jọ ìjọpọ̀ òun bọ̀ táwùjọ pàdé rojọ́. Bàbá gọ̀ ọ̀dù adájọ́ ẹ̀ṣayé
bẹ́ẹ̀ ni ẹjẹ́ aṣayé eré ẹjẹ́ wùwá eré ẹjẹ́ agbélé ayé ṣe dáadáa torí pé bó bá di lọ́jọ́ ọ̀la kí ni wọ́n sọ nípa ẹ̀mí àti yín kí ni wọ́n sọ lẹ́yìn wa nígbà tákùkọ bá kọ lẹ́yìn ọmọ ọkùnrin torí ìdí èyí náà la ṣe ń sọ wípé ẹjẹ́ wùwá eré ẹjẹ́ ṣe dáadáa torí òní kọ́ torí ọ̀la torí àwọn ọmọ tá à ń bílẹ̀ ẹjẹ́ wùwá eré abala ìdílé aláyọ̀ náà rèé ohun tí a mú wá lónìí náà láti gbéyẹ̀wò látàárọ̀ tàìsí sọ̀rọ̀ nípa rẹ̀ nípa kí obìnrin kó kó ọmọ lọ fẹ́ ọkùnrin míì àmọ́ kọ́wọ́ wò wípé òun ti débi tóun lọ arákùnrin yìí ó fìfẹ́ hàn ó fọwọ́ ọ̀fẹ́ hàn òun kò wá ní tó orúkọ tó jẹ́ orúkọ bàbá àwọn ọmọ tó bí tẹ́lẹ̀ pé tó òun fẹ́ pààrọ̀ rẹ̀ òun fẹ́ pààrọ̀ ẹ̀ sí orúkọ ọkọ míì tó òun fẹ́ ẹ̀yin èèyàn mi ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ lábẹ́ òfin àbí obìnrin gbọ́dọ̀ lo ìfẹ́ inú tara ẹ̀ nìkan wípé kóun ó mú orúkọ bàbá àwọn ọmọ kóun pa tì kóun bẹ̀rẹ̀ sí ní jẹ́ kóun bẹ̀rẹ̀ sí fi orúkọ bàbá míì tó lọ fẹ́ kó bẹ̀rẹ̀ sí ní fi pe àwọn ọmọ kó change surname bàbá àwọn ọmọ sí orúkọ ọkọ míì tó fẹ́ ẹ̀yin èèyàn mi ẹ gbọ́ ǹjẹ́ eléyìí ǹjẹ́ ó bójúmu àbí ó kù díẹ̀ káàtó àbí ọkùnrin náà wá wò ṣoṣo pé ìyá alágbájá mi ò fẹ́ kán mọ̀ yàtọ̀ láàrin àwọn ọmọ tó bí fún mi àtàwọn tó kó wá mo fẹ́ change orúkọ wọn sórúkọ mi mo fẹ́ kán máa jẹ́ surname mi ẹ̀yin èèyàn mi kí ni nǹkan tí ẹ̀yin náà rí sí kí lẹ rí sí ǹjẹ́ ẹ lérò pé ó dáa àbí ó kù díẹ̀ káàtó òun náà nìkan tí a ti ń gbéyẹ̀wò ní abala ìdílé aláyọ̀ látàárọ̀ tá a ti ń gbéyẹ̀wò láti bí ìṣẹ́jú díẹ̀ sẹ́yìn tá a ti ń gbéyẹ̀wò lórí ètò yìí bóò ló ṣe rí lọ́dọ̀ tí bó bá jẹ́ ẹ̀yin lobìnrin ni àbí ẹ̀yin lọkùnrin ni ojú wo lẹ̀yin fi wò ó pé kí obìnrin kọ́ mọ wá fẹ́ mi káwọn ọmọ wa mọ jẹ́ surname àbí kóbìnrin kó ní bàbá alágbájá mo fẹ́ change surname àwọn ọmọ yìí sí surname yín bó ṣe wù mí lọ́kàn mi nìyẹn bó bá jẹ́ ẹ̀yin lọkùnrin bóò ni ó ti rí lára yín ẹ̀yin èèyàn mi òun náà nìkan tí a gbé wá lórí ètò fún tòní pé kẹ́yìn náà bá wa gbé yẹ̀wò kájọ fojú sùnùkùn wò bó bá ṣe rí lọ́dọ̀ tìyín náà. ṣayé ṣayé ẹni ayé bá kàn ẹ ṣayé 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 ẹ ṣayé ṣayé. yálà bóyá ọkọ obìnrin yìí yálà bóyá ọkọ rẹ̀ kú ni o àbí òun àtọkọ ẹ̀ divorce ara wọn ni o àbí àbí ẹni tó fún lóyún tó bímọ fún kò tiẹ̀ ná ní àwọn ọmọ bóyá kò tiẹ̀ wá pé àyè alágbájá £1 rèé gbà fún owó oúnjẹ àwọn ọmọ yìí ìyá alágbájá £2 rèé owó oúnjẹ àwọn ọmọ yìí bóyá káwá jókòó káwá rò pé kí lákòókò láǹfààní ẹ̀ kí ni lárídà rẹ̀ kò kú wúlò náà èmi pààrọ̀ orúkọ àwọn ọmọ sórúkọ bàbá mi ìjàre ẹ̀yin èèyàn mi ǹjẹ́ ewu ò sí ń bẹ̀ báyìí ǹjẹ́ ewu ò sí ń bẹ̀ bí ǹjẹ́ ewu ò sí ń bẹ̀ bí àbí kílẹ̀ yìí náà lérò. ẹni ayé bá kàn ẹ ṣayé ṣayé ẹ ṣayé ẹni ayé bá kàn ó ṣayé ẹ ṣayé ṣayé ẹ ṣayé ṣayé ẹni ayé bá kàn ó ṣayé. bẹ́ẹ̀ bá wojú aago yín báyìí ẹ rí wípé aago 9 ló ti ń kù dẹ̀dẹ̀dẹ̀ yìí ó ti ń kù bíi 20 ìṣẹ́jú ó lé kan ó ti ń kù bíi 20 ìṣẹ́jú ó lé kan ìyẹn ó kù kí aago 9 lù. abala tó kẹ́yìn lórí ètò yìí òun náà ni abala àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá abala àṣà wa níbẹ̀ náà láti máa ń sọ̀rọ̀ nípa àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá níbẹ̀ náà láti máa ń sọ̀rọ̀ nípa àwọn ìṣe wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá bákan náà bẹ́ẹ̀ náà láti máa ń mú àwọn láti máa ń ka àwọn ìwé ìtàn Yorùbá tá a máa ń mú wá tá a máa ń kà síra wa létí abala àṣà wa níbẹ̀ náà ni a kàn lù báyìí abala àṣà wa òun náà ni a kàn lù báyìí tí a sì gbádùn àṣà wa gẹ́gẹ́ bí àṣà ilẹ̀ Yorùbá ọmọ Yorùbá ni wá o aláṣà àníṣe
bá a ti ń ṣe nílẹ̀ Yorùbá ọ̀tọ̀ ni o, wọ́n ní bá a ti ń ṣe nílẹ̀ ibì kan èèwọ̀ ibòmíì ni, àmọ́ àwọn ọmọ Yorùbá aláṣà bẹ́ẹ̀ la sì ní ṣe. Ọlọ́run ọba ó fún wa ní gbogbo ẹ̀, ó fún wa pé nínú ìmúra ni, nínú ìsọ̀rọ̀ ni, Ọlọ́run ọba ó fún wa ní gbogbo ẹ̀ pé a ní àṣà bẹ́ẹ̀ la sì ní ṣe, a lórírun, a ní ibi tí a ti ṣẹ̀ wá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Àmọ́ ọwọ́ èmi àti òun náà ló kù sí láti jẹ́ wípé àṣà wa ò parun, láti gbé àṣà wa, láti máa gbé lárugẹ, láti jẹ́ kí àwọn ará míì kí wọ́n mọ nǹkan tí àṣà àti ìṣe wa tó jẹ́, kí àwọn náà ó lè mọ̀ wípé gẹ́gẹ́ bí ọmọ Yorùbá aláṣà bẹ́ẹ̀ la sì ní ìṣe tá à ń ṣe. Ọ̀pọ̀lọpọ̀ wa tó jẹ́ pé láyé òde òní ayé ti dayé ọ̀làjú, ayédayé ọ̀làjú òun náà ló jẹ́ wípé la fi ń fojú egbò, la fi ń tẹlẹ̀. Ayé ọ̀làjú òun náà ni gbogbo nǹkan fi dà bó ti dà yìí, tó jẹ́ wípé ọkùnrin ń dobìnrin, obìnrin náà ń dọkùnrin. Ayé ti yí padà, gbogbo nǹkan ti yí mọ́ra wọn, kò jẹ́ kí ọmọdé ó bọ̀wọ̀ fágbà, kò jẹ́ kágbà náà ó ṣe kíni kó mọra rẹ̀ lágbà, gbogbo ẹ̀ pátá náà ni ó sì yí wọnú ara wọn. Àmọ́ tá a bá gbìyànjú láti jẹ́ kí àṣà wa yìí kó jẹ wá lógún, ẹ rí wípé gbogbo nǹkan yóò ṣe kíni, yóò padà bọ̀ sípò tá a bá ń gbé àṣà wa lárugẹ. Tẹ bá rí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó jẹ́ aláwọ̀ funfun, òní wọ́n kọ́ nípa àṣà wa, òní wọ́n kọ́ nípa ìṣe wa. Tá a bá wo ìmúra wa ní ọmọ Yorùbá, ẹ rí i pé àwọn aláwọ̀ funfun àwọn náà ti gbà kan rí báyìí. Àwọn aláwọ̀ funfun wọ́n ti ń fẹ́ àwa dúdú, wọ́n ń fẹ́ wa, kódà báwọn gan bá ń lo òde báyìí, ẹ rí àwọn gan ó múra báyìí ni tí wọ́n múra dẹ́dẹ́dẹ́, wọ́n múra dẹ́dẹ́ báyìí ni tí wọ́n wọṣọ, tí wọ́n wé gèlè, tí wọ́n ṣe gbogbo ẹ̀, táwọn gan ó ṣe kíni, tí wọ́n dùn wò lójú. Àwa tá a wá jẹ́ wípé àwa wá la làṣà wa gan àwa gan la wá ń tijú, àwa gan la wá fẹ́ kí wọ́n mọ ibi tá a ti wá, àwa gan la wá fẹ́ kí wọ́n tiẹ̀ mọ̀ pé ọmọ Yorùbá ni wá, là wá ń gbàṣà aláṣà wọ̀, là ń gbé ìwà oníwà wọ̀, là wá ń ṣe bí ìwà tó jẹ́ pé àìtì ẹ̀ ṣọmọ Yorùbá rárá. Eléyìí ó kù díẹ̀ káàtó, ó kù díẹ̀ káàtó, torí ẹ̀ náà rèé la ṣe wá rán wa létí nípa àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, pé àṣà wa dùn o, àṣà èdè Yorùbá ó sì dùn lédè, pé ẹ má jẹ́ àfọwọ́rọ́ àṣà wa, ẹ má jẹ́ àfọwọ́rọ́ ti sẹ́yìn, torí pé ọmọ Yorùbá àtàtà ni mí. Ẹ rí wípé gbogbo ìjà oríṣiríṣi tí ń lọ yìí náà, ẹ rí wípé lórí ilẹ̀ wa náà ni, ilẹ̀ Oòduà náà ni, pé tiwantiwa tàkísà ń ta àtàn, ààrẹ náà ni gbogbo ìjà òmìnira tí à ń jà lọ́tùn tá à ń jà lósì yìí, wípé a fẹ́ di Oòduà, a fẹ́ di ilẹ̀ Oòduà, lára wípé àgbàgbé àṣà wa náà ni, pé a ti fẹ́ kúrò lọ́wọ́ àwọn tí kàn fi wá ṣe tó wù wọ́n, pé tó bá ti di tiwa, tó ti di pé a ti padà sí nǹkan wa, ẹ rí i pé ìrọ̀rùn òde, gbogbo nǹkan yóò sì padà sí gẹ́gẹ́ bí ó ṣe yẹ kó rí, gbogbo nǹkan ó bọ̀ sípò, yóò rí bí a ṣe fẹ́ kó rí. Àṣà Yorùbá àṣà tó dùn ni, ẹ jẹ́ ká mọ̀ gbé àṣà wa, ẹ jẹ́ kí a mọ̀ gbé lárugẹ, ẹ jẹ́ ká mọ̀ gbé àṣà wa, ẹ jẹ́ ká gbé lárugẹ. Ọmọ Yorùbá àtàtà kò ní gbàgbé ibi tí wọ́n ti bí òun, torí pé ẹni tó sọ lẹ́nu Yorùbá bọ̀ wọ́n ló sọ àpò ìyàkọ́. Bá a bá rántí ibi tá a ti bí wa, tá a rántí ọmọ ẹni tá a ṣe, tá a rántí àṣà àti ìṣe ilẹ̀ wa, tá a rántí ohun tí wọ́n ń ṣe ní, kò sí ọmọ Yorùbá tí ò ní nǹkan tí wọ́n ń ṣe lágboolé wọn, tí ò ní nǹkan tí wọ́n ń ṣe nílẹ̀ wọn, kò sí, torí pé àṣà àti ìṣe òun náà la fi mọ orírun ẹni níbi tí a ti ṣẹ̀ wá. Ẹ jẹ́ ká gbé àṣà wa, ẹ jẹ́ ká máa gbé ní àrùgẹ, ẹ jẹ́ ká rántí pé ọmọ Yorùbá ni wá, àṣà Yorùbá kò ní bàjẹ́, èdè wa náà sì rèé kò ní parun, bí ìlà ò ṣe lè parẹ́ látẹlẹwọ́, ẹ rí i pé bá a ti jíǹde ayé wa, ìlà yìí a bá ní àárín ọwọ́ wa ni, bó ṣe jẹ́ wípé kò sí ẹni tó mọ bó ti débẹ̀, àti bó sì jẹ́ pé kò sí ẹni tó lè parẹ́, kódà béèyàn bá mú sanbébà tó bá lòun ó fi palà rẹ̀ kò lè parẹ́. Àwọn olórin kọrin kan wọ́n ní bí n bá rí sanbébà n ó pa àlà ẹ̀kẹ́ rẹ̀, béèyàn rí sanbébà kò lè parẹ́,
kò lè pala ọwọ́ wa yìí kò lè parẹ́ bẹ́ẹ̀ náà ni àṣà Yorùbá kò ṣe lè parun àṣà Yorùbá dùn lédè àṣà Yorùbá ó dùn pọ́npọ̀ náà ẹ jẹ́ ká gbọ́ orin yìí. Mo ti bàbá lọ́rùn, mo ti bàbá lọ́rùn, ara mú wáyé ìrètí o, mo ti bàbá lọ́rùn. Mo ṣe bàbá lọ́rùn, mo ṣe bàbá lọ́rùn, mo ṣe bàbá lọ́rùn, mo ṣe bàbá lọ́rùn, àjọ bí ewé rẹ̀ mú o, mo ṣe bàbá lọ́rùn. Wọ́n ní bí ajá máa jábọ̀ ajá ju bá fún olóko ní. Àwọn àgbẹ̀ oko wọn fi túbà bẹ́ẹ̀ pẹ̀. Àtàbí ojú bá bẹ́ẹ̀ pẹ̀ ẹ̀pẹ̀ ṣe ní ọ̀pá bẹ́ẹ̀ lójú kálẹ̀ tó lẹ̀. Lójú mọ́ ní ìbà fọ́lọ́run ọba. We all want to keep our little ones nourished, but all they need is well to flourish. Whether your child is active in imagination. Ọba tẹ̀dá ayé ọba tẹ̀dá ọ̀run. Ọlọ́run adáwùrà bí ṣe bí wọ́n lọ tẹ̀dá mi. Dákun má padà lẹ́yìn tí ìdájọ́ adáwùrà sí dákun má padà lẹ́yìn tí. Ọlọ́run ọba ọ̀wọ́ lọ fún mi tọ́jú. Lọ ní kí n máa fi rí. Ọkùn mi létí pé kí n máa fi gbá. Ọkùn mi lẹ́nu pé kí n máa fi sọ̀rọ̀. Yóò ní ewé ọ̀rẹ́ fún ọdún wá ní kí n máa bẹ̀rẹ̀ òun náà kọ́ ní ẹja rẹ̀ pàbàrà sí àgbà. Gbogbo ọmọ Odùduwà pátápátá gbogbo ọmọ Yorùbá. Pàtàkì lórí kì í jẹ́ nílẹ̀ Yorùbá fún wa. Bẹ́ẹ̀ ni pàtàkì náà lórí kì í sì tún jẹ́ nílẹ̀ Yorùbá. Ọmọ tó bá jẹ́ ọmọ Yorùbá tí ó bá moríkì ilé wọn tí ò moríkì ilẹ̀ wọn ó kù díẹ̀ káàtó ó yẹ kó nítòun ọ̀dọ́ bojú ni pàtàkì lóríkì jẹ́ ilẹ̀ Yorùbá torí pé lára àwọn kan tá a ní gẹ́gẹ́ bí ìṣe wa náà nu gẹ́gẹ́ bí ọmọ Yorùbá oríkì kéèyàn ó moríkì ilé kó moríkì ilẹ̀ ibi tá a ti ìlú ibi tá a ti bí ìlú tá a ti bí ó ṣe pàtàkì fún gbogbo ọmọ gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ ọmọ Yorùbá a sì ní àwọn oríṣiríṣi ìṣe nínú àṣà wa ìwà ọmọlúàbí ó wà nínú ìṣe wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ìwà ọmọlúàbí ṣe pàtàkì tẹ́ ẹ bá rọmọ Yorùbá kan tó bá ti sọ ọmọlúàbí ẹ̀ nù kódà ó dira bá fónù bọ́mọ Yorùbá bá wà tí o bá ti sọ̀wọ́ ọmọlúàbí nù ẹ dákun kí aláàkù mọ́ kò sí nǹkan kan mọ́ ìmọ́tótó ó sì ń bẹ nínú ìṣe wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ká ṣèmọ́tótó ilé ká ṣèmọ́tótó ara ká ṣe irun wa lọ́ṣọ̀ọ́ ká ṣara lóge gbogbo ẹ̀ pátá náà ló rọ̀ mọ́ ìmọ́tótó nínú ìṣe wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá pé ká tọ́jú ilé ká tọ́jú ara ká tọ́jú ilé ìdáná níbi tí a ti ń se oúnjẹ tá à ń jẹ gbogbo ẹ̀ pátápátá òun náà ni ó ń bẹ nínú ìṣe wa nílẹ̀ Yorùbá ìkíni náà ń bẹ ń bẹ bá a ti ń kíni láwùjọ bọ́mọdé ti ń kí àgbàlagbà bá a ti ń kí àwọn oníṣẹ́ ọwọ́ gbogbo ẹ̀ pátá náà ní bẹ nínú ìṣe wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá ìkíni náà ó ṣe pàtàkì ń bẹ bẹ́ẹ̀ bá rẹ́ni tó jẹ́ wípé adigbọ́nà ń kú ni tó jẹ́ pé yóò sọ̀pàkọ́ ẹ̀yìn ni bọ́rọ̀ àgbàlagbà yín kò tiẹ̀ ní wo bí ó wà bọ́rọ̀ ọmọdé ẹgbẹ́ rẹ̀ gan kò tiẹ̀ ní kà sí irú àwọn bẹ́ẹ̀ ìwà ìgbéraga ni Yorùbá ń pè é Yorùbá kò sì fi gbogbo ara sí gẹ́gẹ́ bí ìwà tó dáa láàrin ọmọ Yorùbá ìkíni ó ṣe pàtàkì gẹ́gẹ́ bí ìṣe wa nílẹ̀ Yorùbá bákan náà ìṣara lọ́ṣọ̀ọ́ ti wà ní ìṣara lọ́ṣọ̀ọ́ ká ṣerun lóge gbogbo ẹ̀ náà nínú ìṣe wa náà ló wà gẹ́gẹ́ bí ọmọ Yorùbá oríkì náà sì ṣe pàtàkì nínú ìṣe wa gẹ́gẹ́ bí ọmọ Yorùbá àti bẹ́ẹ̀ lọ là ní nínú ìṣe wa wípé ó ṣe pàtàkì fún ẹni tó bá jẹ́ ọmọ Yorùbá láti ní gbogbo nǹkan tí tó rọ̀ mọ́ gbogbo àwọn nǹkan yìí
ká múra dáadáa. Ẹ rí i pé nígbà àwọn ìyá wa bá ń lo òde tí wọ́n bá wọ bùbá tí wọ́n fìró lé tí wọ́n fi gèlè lé, ẹ rí i pé táwọn bá tí ì fìpèlé lé ìmúra wọn ò tí ì pé ìyẹn gẹ́gẹ́ bí ìmúra obìnrin ní tó jẹ́ ọmọ Yorùbá. Àwọn bàbá wa náà sì rèé bó ti wù kí wọ́n wọ bùbá káwọn ṣòkòtò tí ò bá tí ì sí fìlà ń bẹ̀ ìmúra wọn ò tí ì pé o gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Gbogbo ẹ̀ pátápátá náà ni ó wà nínú ìṣe wa. Èdè wa yìí, èdè wa tó wá jẹ́ Yorùbá yìí ó mọ̀ wá ṣe pàtàkì ó ṣe kókó o. Èdè Yorùbá ó ṣe pàtàkì ó ṣe kókó. Ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa lédè wa torí òní kọ́ nítorí ọjọ́ ọ̀la ni. Ẹ jẹ́ ká kọ́ wọn ní èdè Yorùbá. Ọmọ mi ò lè máa sọ Yorùbá o, èèbó lọmọ mi ọmọ sọ o, Gẹ̀ẹ́sì lọmọ mi ọmọ fọ o. Kò sígbà tọ́mọ bá re iléèwé tí ò ní gbọ́ Gẹ̀ẹ́sì. Àmọ́ èdè Yorùbá yìí ó ṣe pàtàkì kọ́mọ wa ó gbọ́ torí pé yóò wúlò fún un náà lọ́jọ́ ọ̀la. Àwọn tó jẹ́ láwọ̀ funfun míì wọ́n ṣà ń gbédè oríṣi mẹ́ta gbédè èdè oríṣi méje tẹ́bí wọn ó lè ṣèdè ìlú wọn ó lè sọ Gẹ̀ẹ́sì, wọn ó tún lè sọ àwọn èdè ìlú míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tẹ́ pé máa ń jàǹfààní fún wọn. Kódà ọmọ gan máa ń ní ìlọsíwájú nílé ìwé pẹ̀lú nǹkan báyìí. A ní ọmọ tó lè sọ oríṣi èdè méje a máa tún jẹ́ kí ọmọ ó nípò gíga ní ẹnu iṣẹ́. Àwọn táwọn jẹ́ ọmọ Yorùbá nígbà táwọn tó jẹ́ àwọn Ṣinkó, àwọn tó jẹ́ India gbogbo wọn ni wọ́n kọ́ ọmọ wọn ní èdè wọn. Àwọn táwọn jẹ́ Yorùbá kí ló ṣàwa tó jẹ́ pé èdè Gẹ̀ẹ́sì nìkan la fẹ́ káwọn ọmọ wa gbọ́. A fẹ́ kí wọ́n gbọ́ Yorùbá, a sì fẹ́ kán mọ̀ pé ọmọ Yorùbá ni wá. Kò yẹ kó rí bẹ́ẹ̀. Lọ́jọ́ ọjọ́ kan yóò yọ̀ọ́lẹ̀ fún wọn, yóò sì yọ̀ọ́lẹ̀ fáwọn tá a jẹ́ òbí gan. Torí ìdí èyí ẹja máa kọ́ wọn ní èdè wa. Ábídí ẹja máa kọ́ wọn. Gbogbo ẹ̀ ni wọ́n ti ṣe sínú ẹ̀rọ ayélujára ní ìsinyìí. Wọ́n ti ṣe wọ́n tí wọ́n ti ṣe wọ́n lórin. Wọ́n ṣe wọ́n lórin, wọ́n ṣe wọ́n níwèé. A lè ràwé rẹ̀ fún wọn tí wọ́n mọ̀ kà á. A lè ra ti orin rẹ̀ fún wọn tí wọ́n mọ̀ gbọ́. Bọ́ bá ti ń gbọ́ lónìí tí wọ́n ń gbọ́ lọ́la, ẹ rí i pé yóò mọ̀ wọ́n lára. Yóò mọ̀ wọ́n lára. Bọ́ bá ti lè mọ ábídí kà báyìí, ẹ rí i pé ìyókù yóò mọ ọ̀rọ̀ wọn lọ́rùn bí ìgbà téèyàn bá ń fẹ́ràn jẹ̀kọ ni. Torí ẹ̀ rèé àṣà Yorùbá àṣà tó dùn ni. Ẹ jẹ́ kí a gbé àṣà wa lárugẹ. Èdè Yorùbá ẹ jẹ́ kí a mú lọ́kùnkúndùn. Ẹ jẹ́ á médè Yorùbá lọ́kùnkúndùn fáwọn ọmọ wa, yóò ràn wọ́n lọ́wọ́, yóò sì ran àwa náà lọ́wọ́. Nígbàkúgbà bóyá a fẹ́ lọ sí ìlú, a fẹ́ lọ orílẹ̀-èdè wa ní kò ní í dáa kọ́mọ mọ̀ gbọ́ wá kí n pọ́. Ó burú jáì. Ẹ jẹ́ ká kọ́ àwọn ọmọ wa, ẹ jẹ́ ká kọ́ wọn ní èdè wa. Èdè Yorùbá ó dùn lédè o. Èdè Yorùbá ó dùn, àṣà wa ó sì dùn láṣà. Àtẹ́wọ́ báyìí náà làbálà àmẹ́ni tó kọ́ bá àti lè palà wẹ́rẹ́ bẹ́ẹ̀ náà ni àṣà Yorùbá bẹ́ẹ̀ náà ni ò lè parun. Mọ́ ń bọ̀ ná ká wá bọ́ sí ìwé ìtàn wa tí a ti ń bá bọ̀ láti di ìgbà mélòó díẹ̀ sẹ́yìn ká tún wá tẹ̀síwájú lórí ẹ̀. Mú ń bọ̀ ná. Wà pátápátá lọ́rọ̀ èèyàn tó bá sọ lẹ́nu ló sàmù ìyá. Bí ọ̀tẹ́ bá sọ kòlù agbọ́sọ̀kò ìlú. Ó yẹ ká mórí kì í jọba àwa. Èèyàn ò ní gbọ̀gbọ̀gbọ̀ kó mọ́mọ́ lé bàbá rẹ̀ kí láéláé. Ṣébẹ́ ní ìmọ̀lẹ́ bàbá mi ọ̀rọ̀ fún mi máa kó kó èèkọ́lá débi ọba kó máa kó tó ìlàlàdé wa kó kówó ra dé rí. Àgbẹ̀ ọ̀làhùn aláhùn arọ́, àlùkò náà ọ̀làhùn aláhùn oṣù. Bámọ́dé wòye ọ̀làhùn ìfẹ́ bàbá wọn ní kọ́kọ́ kó kọ́ èmi ọ̀làhùn lórí ìlàpẹ̀tẹ̀ eléegun ọmọ. Bẹ́ẹ̀ ni wọ́n lahùn lónìí torí pé bí akólòlò ọba pé bí ọba sọ̀rọ̀ bàbá náà ní ọ̀kọ̀ọ̀kan mọ̀ pé títí tí ó fi já gerege lẹ́nu ẹ̀. Bẹ́ẹ̀ bá sì rọ́mọ bí ọba lahùn báyìí igbe bàbá rẹ̀ náà ní ọ̀kọ̀ bàbá àbí kó pe mọ̀mọ́ ìkan báyìí náà lọ́mọ òmù sí e lahùn. Wọ́n lahùn lónìí o. Ẹ mọ̀ gbọ́ mi ní gbogbo ibikíbi tí ìjọba ti ń gbọ́ mi tẹ̀sí tí ń wò mí. Ẹ̀tẹ́ tí bẹ̀lẹ̀ jẹ́ kí ẹ̀fẹ̀ tí gbéyàwó ọ̀rọ̀. Ìwé ìtàn wa èyí tí a ti ń bá bọ̀ láti ọjọ́ pípẹ́ díẹ̀ sẹ́yìn tá a pè ní Ọba Ẹlẹ́san. Ibi tá a bá dé òun náà níbi tí Àjàdí tí ó ti lọ wáṣẹ́ lẹ́yìn ìjàmbá ọkọ̀ tó ti ní.
àti gbogbo ìrírí tó ti rí ní ẹnu bodè tí oníbodè ti fi hàn án nígbà tó wá jí sáyé o kò sí nǹkan kan mọ́, gbogbo owó tó fi ń ṣòwò òun làwọn jàgùdà ti kó lọ. èyí ló mú kó lọ wáṣẹ́ lọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ gẹ́gẹ́ bí ìrírí tó rí ní ojúran níbodè tí oníbodè fi hàn án òun náà ló gbé dé ọ̀dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ yìí láti lọ wá iṣẹ́ ń bẹ̀. ó débẹ̀ Àjàdí fakọyọ ní pẹ̀lú àwọn òṣìṣẹ́ tó ti ń bá ẹ̀gbọ́n rẹ̀ yìí tó ti ń bá ṣiṣẹ́ ó fakọyọ ń bẹ̀ o torí wípé Àkànjí ó jẹ́ ọkùnrin takuntakun tó sangun dáadáa. gbogbo àwọn tó sì jẹ́ ọmọlẹ́yìn Àjàdí gbogbo wọn pátápátá náà fìdí rẹmi nígbà tí wọ́n wọ̀ yá àjà tó sì jẹ́ pé Àkànjí náà ló gbégbá òrókè. èyí ló jẹ́ kí Àjàdí ní tó ìwọ Àkànjí ìwọ náà ló mọ̀ wá so lórí wọn nínú gbogbo àwọn tí yóò mọ̀ tẹ̀lé òun lẹ́yìn. ibẹ̀ náà ni abádé ní ọjọ́ tó pẹ́ díẹ̀ sẹ́yìn tá a ti mú ètò yìí wá. ibi tá a wá fi ẹnu rẹ̀ kò sí táfẹ́nu ẹ̀ kò sí ibẹ̀ náà ni a tún ti bẹ̀rẹ̀ lónìí. a bẹ̀rẹ̀ lórí ìran kejì. Àjàdí àti Àkànjí wọ́n jọ wọ ọkọ̀ kan náà. Àkànjí lọ wá ọkọ̀. Àjàdí dà ó ní ṣé o mọ ọ̀nà gbọ̀ngàn dáadáa. Àkànjí ní bẹ́ẹ̀ ni, ní ọ̀pọ̀ ìgbà ni mo ti gba gbọ̀ngàn dé Ilé Ifẹ̀ ní ìgbà tí mò ń ṣòwò. ibi tí à ń lọ yìí mo fẹ́ lọ rú ọ ní agbára ni. Àkànjí ní tó bá jẹ́ bẹ́ẹ̀, Àkànjí ní tó bàjẹ́ nítorí agbára ni a ṣe ń lọ sí ọ̀nà gbọ̀ngàn. Kò le tó yẹn rárá. Ọlọ́run ló ní agbára lọ́dọ̀, òun nìkan ló sì ní ààbò lọ́dọ̀. Nítorí ìdí èyí, èmi kò rò pé ó yẹ kí a wá agbára lọ sí ibì kankan rárá. Àjàdí dáhùn, ó ní dákẹ́ ńbẹ̀, ọmọdé ò mọ̀gùn, ó ń pè lẹ́fọ̀ọ́. Bàbá tí mo fẹ́ mú ẹ dé ọ̀dọ̀ rẹ̀ yìí ni bàbá ìsàlẹ̀ wa. Ibi tí à ń lọ yìí ni ó ti máa búra pé o kò ní dà mí, àti pé gbogbo ohun tí o bá rí kọ́ ni ó sọ fún ẹ̀dá alààyè kan. Àkànjí ní tó bá jẹ́ ohun tí ẹ fẹ́ nìyẹn, kò sí wàhálà, ẹ jẹ́ kí a máa lọ. Lẹ́yìn tí wọ́n yà kúrò ní ojú ọ̀nà márosẹ̀, wọ́n rìn tó ibùsọ̀ 15. wọ́n rí ahéré kan lọ́ọ̀ọ́kán. wò ó, ibi tí à ń lọ nìyẹn ò lọ́ọ̀ọ́kán. Àkànjí ó dá ọkọ̀ dúró, ó yí aṣọ rẹ̀ sódì. Ibí yìí má jìnnà gan o. Ibí yìí má jìnnà gan ni o. Àjàdí dà ó ní kí ló dé tí o fi yí aṣọ rẹ̀ sódì? Àkànjí ní ẹ̀yin kò mọ̀ pé ilé awo ni ẹ̀ ń mú mi wá ni, ọmọ awo lèmi náà pẹ̀lú. Àjàdí ní tó bá rí bẹ́ẹ̀, a ó bá ara wa jayé pẹ́ nìyẹn. Dúró síbí kí n pe bàbá aláṣìírí wá. Bàbá, ẹ kúrọ̀lẹ́ o. Bàbá aláṣìírí dáhùn, ó ní ẹ pẹ̀lẹ́ o, ta nìyẹn o, awo tàbí ọ̀gbẹ̀rì? Àjàdí ó dáhùn, ó ní ọmọ awo ni o. Bàbá aláṣìírí ní ó dáa náà o, kan ilẹ̀kùn kí o wọlé. Àjàdí kan ilẹ̀kùn bí awo. Wọlé ọmọ awo. Àjàdí ní ẹni tí mo bá yín sọ̀rọ̀ rẹ̀ ni mo mú wá. Bàbá aláṣìírí ní òun náà dà. Àjàdí pé Àkànjí máa wọlé bọ̀. Bàbá aláṣìírí, ẹ káàbọ̀ sí ilé awo. Àlàbí bu omi wá fún wọn o. Àkànjí, ẹ ṣeun bàbá, ẹ má ṣèyọnu, mi ò mu omi. Àjàdí dà ó ní ọkùnrin 3 lẹ rí yẹn. Bàbá, ó lágbára bíi kìnìún. Bàbá aláṣìírí ní tí iṣẹ́ ò bá pẹ́ ni ẹnìkan kì í mọ̀ pẹ́ṣẹ̀. Jẹ́ kí n gbé ọ̀pẹ̀lẹ̀ wá
kí a wo odù Ifá tí Àkànjí bá wá. Ó gbé ọ̀pẹ̀lẹ̀ lulẹ̀, ohun Ògúndán kànràn fún mi n kò fún ọ o, a kò lè jìjà ìlẹ̀kẹ̀ dọ́yọ̀ọ́, kò délé Ọlọ́fin. Bí a ti ń jìjà ìkọ̀kọ̀ bẹ́ẹ̀ ni à ń ṣèké ìbábá. Tún gbé ọ̀pẹ̀lẹ̀ lulẹ̀, Ògúndán ọ̀kànràn. Àjàdí ní ṣé kò sí nǹkan kan o bàbá? Bàbá Aláṣìírí ní nǹkan ń bẹ o. Ó tún kí Ifá lọ. Má ṣe o, àwo ilé alára. Ó dífá fún Olúmàtẹrẹ̀ tí í ṣe àwo Ọ̀ràngún Àga. Wọ́n kífá, wọn kò jáfá o. Wọ́n kì, wọn kò fún gbọ́. Ó lóun yóò fi aya òun morò. Wọ́n ní kí a ṣe é. Èèwọ̀ òrìṣà obìnrin kì í morò. Àjàdí ó jálu bàbá. Kí ni dé bàbá? Ṣé kò sí nǹkan? Bàbá Aláṣìírí ní ìta yìí ò ṣọ̀rẹ́ o. Ifá ní ẹni tí a torí rẹ̀ dífá yìí yóò jẹ́ agbẹ̀yìnbẹbọjẹ́. Ó mi orí, ó sì wo ojú Àkànjí. Bàbá, ọmọ awo lèmi náà, èmi kò lè ba àwò jẹ́ o. Bàbá Aláṣìírí ó ní wò ó Àjàdí, yọjú sí mi nínú ilé náà. Òun àti Àjàdí wọ inú ilé, wọ́n pa ilẹ̀kùn dé. Àkànjí tẹ́tí mọ́ ara ilẹ̀kùn. Ó gbọ́ ohun gbogbo tí wọ́n ń sọ. Wò ó Àjàdí, pípa la máa pa ọmọkùnrin tó mú wá yìí o. Bí bẹ́ẹ̀ kọ́, òun ni yóò tú wa láṣìírí o. Àjàdí ní báwo la ṣe fẹ́ gbé ẹgba tí àkàrà kò fi ní sú sépo? Bàbá Aláṣìírí ní kékeré nìyẹn, ajá tó wọlé ẹkùn yóò fẹ̀jẹ̀ wẹ̀ ni. Ṣebí kò sí ẹnìkankan tó mọ̀ pé òun mú bọ̀ síbí? Àjàdí dáhùn, ó ní rárá o, kò sí ẹ̀dá alààyè kan tó mọ̀ àyàfi àwọn ọmọọṣẹ́ mi, ṣùgbọ́n mo ti nífẹ̀ẹ́ ọmọ yìí gan-an. Bàbá Aláṣìírí dáhùn, ó ní gbé ẹnu rẹ dání, ìwọ fẹ́ràn ọmọ tó fẹ́ báwo jẹ́. Wò ó, má jẹ́ kínú bí mi o. Tí mo bá ti jáde, màá fi ọwọ́ gbá a láyà, kò ní lè sọ̀rọ̀ mọ́. A ó lọ fi pamọ́ títí tí a ó fi mọ ohun tí a ó fi ṣe. Gbogbo ọ̀rọ̀ yìí ni Àkànjí gbọ́. Òun náà sì ti ṣetán láti jọ wọ́n lójú. Wọ́n jáde sí Àkànjí. Àkànjí dáhùn, ó ní ẹ káàbọ̀ bàbá, ẹ kú àpérò, àgbà kò ní tán lórílẹ̀. Kò pọn dandan kí ẹ fi ọwọ́ gbá mi láyà tàbí kí ẹ fi mí pamọ́ o. Ṣé bí ẹ̀yin náà bímọ, ẹ sì fẹ́ jèrè àwọn ọmọ yín. Bàbá, ẹ jẹ́ kí n sọ fún yín, tí ẹ bá pa mí, ẹ kò lè jí mi, àti pé àṣírí yín kò lè bò mọ́. Bàbá Aláṣìírí ní ta ẹnu rẹ mọ́, ta ló ń sọ̀rọ̀ tájá ń jùrù? Ó wọ́ omi kan sí i lójú. Àkànjí ṣubú lulẹ̀. Àlàbí wá gbé kàràmbà níyì wọ ẹ̀yìnkùlé lọ. Ẹ̀yin èèyàn mi, ibí yìí náà ni a rí mọ́ ní alẹ́ yìí. Ó bá di níjọ́ mẹ́jọ, a máa tẹ̀síwájú ní ibi tí a bá dé lónìí, níbi tí wọ́n ti ní kí wọ́n wọ́ Àkànjí, kí wọ́n wọ́ lọ sí ẹ̀yìnkùlé. Ibi tí a bá dé lónìí rèé pẹ̀lú ògùn Ọlọ́run. Bó bá di níjọ́ mẹ́jọ, a tún máa tẹ̀síwájú níbi tí a bá dé. Ẹ ṣeun Michael Akínyẹmí, mo rí yín o. Ṣéun Mustapha, mo rí gbogbo yín lórí ètò. Níbí náà ni a fi àdàgbé ètò tòní náà ni a fi rọ̀ sí. Bó bá tún dijọ́ mẹ́jọ, a máa tẹ̀síwájú ní orí ẹ̀. Ẹ ṣeun mo dúpẹ́ lọ́wọ́ yín o, níyàn ṣe ọlọ́bẹ̀ ṣe. Gbogbo ẹ̀yin tẹ́ bá mi jẹ́ náà, ẹ ṣeun ẹ kú àìbínú. Ojú tẹ́ fi ń wò mí kò ní fọ́, bẹ́ẹ̀ ni tí tẹ́ fi ń gbọ́ mi kò ní dé tẹ́ náwó sí lágbára ṣe Èdùmàrè. Àwa náà la máa wá, ẹ̀yin náà ni a sì máa bá. Ìbànújẹ́ ò ní dàpọ̀ máyọ̀ wá o, a ní rí gbé sọnù bí ò ṣe bí ọmọ. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, ìyá Ìbàdàn yín authentic. Obitable ìyá Ìbàdàn yín náà rèé, wọn náà ló ní pírẹsidẹ́ntà yín. A sọ̀rọ̀ tẹ̀fẹ̀ tìmọ̀ràn, ọ̀yájọ́ ọmọ yín rèé ti pàṣíwájú ń bàbá.
ajímọ̀sára ìjọba fún gbogbo UK mi náà ni mò ń kí n pẹ́ ṣe o tá a jọ tukọ̀ tó dò ní débi tó lágbẹ̀rẹ̀. Ẹ má gbàgbé fún gbogbo ìpolówó ọjà yín nílé iṣẹ́ wa ìbílẹ̀ rédíò, ẹ bá wa dòwò pọ̀ káwa náà fi tiwa ká fi gbé tiyín lárugẹ, ká bá yín polówó ọjà yín kí gbogbo yóò sì mọ̀ tẹ̀ ń tà àti tẹ̀ ń gbé ṣe. Bóyá ẹ̀yin wá ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ bá wa sọ, àbẹ́yìn ní nǹkan kan tó ń ṣe yín tẹ́ fẹ́ káwọn èèyàn ó dá sí, àbẹ́ ẹ ní sítórì àbí ìtàn yín, bóyá nǹkan kan tó ń ṣe yín tẹ́ fẹ́ káwọn ọmọ Nàìjíríà bá yín dá sí, ẹ̀yin ẹ pè wá, ẹgbẹ́ tọ̀yá Ìbàdàn wá 728-743. Ò bá jẹ́ Nàìjíríà lẹ́wà níbikíbi tẹ́ bá wà, ẹ send message sí wa lórí WhatsApp tàbí kẹ́ pè wá lórí +44 74 24 728 743. Bẹ́ẹ̀ bá ní ohun tí ẹ fẹ́ kí a bá yín dá sí, ẹ bá fẹ́ ní ẹ fẹ́ àmọ̀ràn lórí nǹkan tó ń ṣe yín tẹ́ fẹ́ kí àwọn èèyàn wa kí wọ́n bá yín dá sí lórí ètò, ẹ̀yin ẹ kàn sí wa lórí ètò ìdílé aláyọ̀. A gbé síta, a sì jẹ́ kí àwọn èèyàn kí wọ́n mọ ohun tí ó ń ṣẹlẹ̀ àbí nǹkan tẹ́ fẹ́ àmọ̀ràn lé lórí. Ẹ pè wá lónìí, ẹ lè send message lórí messenger wa, Ọlọ́run ọba yóò sì gbà fún wa. Ẹ dákun ẹ má gbàgbé gbogbo ẹ̀yin olóyinjú àánú, gbogbo ẹ̀yin tọ́lọ́run fi àánú sí lọ́kàn, nítorí Olúwadára-sí-mi Álímì ẹ̀rí ọmọ tá a gbé wá sí orí ètò ní ọjọ́ Wednesday tó kọjá, tá a sì fi àwòrán rẹ̀ tá a fi sí ojú òpó tá a fi sórí Facebook wa. Gbogbo ẹnikẹ́ni tó lọ ń bá ràn lọ́wọ́ láti ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ ọ̀dọ́mọdébìnrin yìí, ó ní eye cancer yìí sì ti gba ojú kan, ọmọ ọdún kan àbọ̀ lọmọ yìí, ó sì ti wọnú ojú kejì náà. Àmọ́ kójú kejì náà mọ́ bá àtúnwá di pé yóò tún di nǹkan míì. Ní Nàìjíríà ní hospital wọn ni wọ́n ó yọ ni, àmọ́ wọ́n ní tó má lè gbé wá sílùú India wípé wọ́n á ṣe operation fún pé tí gbogbo yóò sì wà 8 million náà ni wọ́n fẹ́ gbà. Gbogbo ohun tí ẹ bá ní lọ́kàn láti ṣe fún ọ̀dọ́mọdébìnrin yìí, GoFundMe ó wà níta. Tí n bá ti parí ètò, màá tún fi fídíò rẹ̀ màá jù síta pẹ̀lú àwọn àkáǹtì tẹ́ lè bá wa fowó sí tàbí GoFundMe tẹ́ lè ràn lọ́wọ́ sí, àá fi síta. Gbogbo ẹ̀yin èèyàn wa, gbogbo ẹ̀yin bàbá ìyá, gbogbo ọmọ Nàìjíríà rere, ọ̀dọ́mọdébìnrin ògo Nàìjíríà ọjọ́ ọ̀la ni, ògo ọjọ́ iwájú ni, àkọ́bí ló jẹ́ fáwọn òbí ẹ̀, ògo òdílé wọn náà ni. Ẹ jọ̀ọ́ gbogbo ìrànlọ́wọ́ tí ẹ bá ní láti ṣe fún ọ̀dọ́mọdébìnrin Olúwadára-sí-mi Álímì, ẹ jọ̀ọ́ Ọlọ́run ọba yóò ràn wá lọ́wọ́. Ìdààmú ò ní dé bá wa náà, ohun tó lè jẹ̀mí wa Ọlọ́run ò ní gbé kò wá nígbà àyà, lágbára Ọlọ́run gbogbo àpáta náà la máa jèrè àwọn ọmọ wa. Ẹ ṣeun mo dúpẹ́ ẹ̀yin èèyàn wa, ẹ ṣeun tẹ́ ẹ gbọ́ wa lónìí, gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ́ wa nínú ilé, tẹ́ ẹ gbọ́ wa lórí rédíò, gbogbo ẹ̀yin tẹ́ ẹ gbọ́ wa lórí website, gbogbo ẹ̀yin tẹ́ ẹ wò wá lórí Facebook, ẹ ṣé mo dúpẹ́. Gbogbo ẹ̀yin silent listener, silent watcher wa, ẹ ṣé àdúpẹ́, ẹ kú ìfẹ́. A máa lọ lónìí, a tún padà níjọ́ mẹ́jọ lágbára ṣe Èdùmàrè. Ẹ tún pàdé mi lọ́jọ́ Monday láago 7 alẹ́ lọ́jọ́ Monday lórí ètò yín, ètò wa Ìdílé Aláyọ̀. Bákan náà ẹ pàdé wa lọ́jọ́ Wednesday láago 7 lórí ètò yín Ẹgbẹ́yẹ̀wò, ètò tuntun ní nílé iṣẹ́ wa Ìbílẹ̀ rédíò. Ọjọ́ Wednesday yìí òun náà láàjá ètò náà lójú. Oríṣiríṣi nǹkan tó ń lọ ní ìlú lágbègbè wa lórílẹ̀‐èdè Nàìjíríà òun la máa gbé yẹ̀wò lórí ètò yín, ètò wa Ẹgbẹ́yẹ̀wò lètò yìí, tájọ máa gbé yẹ̀wò. Èmi nìkan kọ́ ni atọ́kùn ètò, àtèmi àti ìyá ọ̀fà náà láàjọ máa tukọ̀ ètò náà ní ọjọ́jọ́ Wednesday, láàjọ máa tukọ̀ rẹ̀ ní orí ètò tájọ máa fi omijomi toro ọ̀rọ̀. Bákan náà ní ọjọ́ Sunday, ètò tuntun náà lètò yìí, ètò matchmaking. Àwa ń wáya ni àbá ń wọ́kọ, lórí ètò matchmaking níbẹ̀ náà láti bá pàdé. Gbogbo àwa tá a bá ń wọ́kọ tá à ń wáyàwó, tá a mọ̀ pa ṣetán a fẹ́ yàwó, a serious fọ́kọ, a serious fún yàwó, ètò matchmaking yìí níbẹ̀ náà ni wọ́n ti máa ṣe. Àbáwá tiẹ̀ ń wá ẹnìkan wá, bóyá tá a ti rí lọ́jọ́ tó ti pẹ́ tá a wá rí mọ́, bóyá a lose contact ni, tá a bá ní àwọn nǹkan kan tá a lè fi ṣàpèjúwe lórí ètò yìí náà ni wọ́n ti máa nà ń bẹ́ẹ̀ láti bá yín ṣe àwárí onítọ̀hún. Matchmaking òun náà ni ètò yìí lọ́jọ́jọ́ Sunday ni, láti aago 6 ìrọ̀lẹ́ títí di aago 7, 6 p.m. to 7 p.m. matchmaking program ètò ní ọjọ́ Sunday.
ẹ pàdé ìyá ọ̀fà lórí ètò yìí, lórí ètò matchmaking. Ẹ̀yin tí ẹ bá ń wọ́kọ tí ẹ̀ ń wáyàwó, ẹ tètè lọ mọ́ gbáradì lọ́jọ́ Sunday yìí, yóò lẹ́tìkẹ́ yóò fàkìkì lórí ètò lágbára Ọlọ́run. Bákan náà àwọn ètò wa lọ́jọ́ Tuesday, entertainment news pẹ̀lú Lady D, ẹ má gbàgbé ẹjọ́ ìwọ̀n ohun olúwa àdúrà, ohun olúwa pẹ̀lú àdúrà pẹ̀lú mother prophetess ẹ̀rí abániṣe JP. Ẹ pàdé àwọn náà ní ọjọ́ Thursday, lọ́jọ́ Thursday láago 2 ọ̀sán. Entertainment news lọ́jọ́ Tuesday, ìyẹn ní ọ̀la òde yìí láago 2 ọ̀sán náà ni, pẹ̀lú àwọn oríṣiríṣi ètò ọlọ́kan ọ̀jọ̀kan tí tá a máa mú wá lórí ìkànnì yìí, lórí iléeṣẹ́ ìbílẹ̀ rédíò TV. Títí ìgbà tá a tún fi pàdé níjọ́ mẹ́jọ, ẹ dákun ẹja ṣe jẹ́jẹ́, ẹja bomú, ẹja bọ̀wọ̀ wa. Àrùn COVID-19 ó kún ta o, ẹ dákun tí ò bá yẹ ká jáde ẹ má jà jáde, ẹja tọ́jú ara ká tọ́jú, ká bo imú wa, ká lo face mask dáadáa láti fi bomú wa. Ìdààmú ò ní bá wa o, ọ̀rọ̀ wa ò ní dojúrú lágbára Ṣẹ́dùmarè. Iléeṣẹ́ wa ìbílẹ̀ rédíò TV náà ò ní bàjẹ́, òkè òkè báyìí náà lá máa lọ. Mo ti kí gbogbo wa pé àkúpalẹ̀mọ́ Valentine, àlàájọ́ olólùfẹ́, àkúpalẹ̀mọ́ lágbára Ọlọ́run, ọ̀pọ̀ rẹ̀ láṣẹ láyé. Mo kí gbogbo wa pé a tún pàdé níjọ́ mẹ́jọ pẹ̀lú ògo Ọlọ́run ọba. Ọbẹ̀ níbẹ̀ ṣe àtẹlẹsẹ̀ báyìí náà níbẹ̀ náà wá náà láàmú àwáyé náà láti máa bá. Ojú tẹ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ lójú tẹ fi ń gbọ́ mi ìlú ti kò ní dé tẹ̀ náwó sí lágbára Ṣẹ́dùmarè. Èmi ọmọ yín olólùfẹ́ yín Ìyá Ìbàdàn yín náà ń dágbére lónìí pé títí jọ́mẹ̀ láti fi pàdé o, ká pàdé rẹ̀, ká dòlódì lẹ́yìn ara wa, ká pàdé láyọ̀, ká sùn láyọ̀, ká jí láyọ̀, ká tún pàdé níjọ́ mẹ́jọ. Oorun ayọ̀ báyìí òun náà lásùn. Bàbá eré èṣù tọwọ́ kọ́mú tó fi gbọ́gbọ́ ojú, ẹ má fọmú èṣù ṣeré o. Èṣù oníṣẹ́mí kò ní ṣẹ̀yìn, kò ní yà sílé kó wa gbogbo wa títí tá a tó fi pàdé, ká pàdé ní ká pàdé láyọ̀. Ó dìgbà kan náà, ó dàbọ̀. Mo gbé ìdílé ní sẹ́yẹ bàbá mi pa á ní ìdá àwà. Àṣà bí onímọ̀rí bá bàbá mi lórí tí ó mi wá. Aláàrùn ti gbajúmọ̀ ní bàbá mi. Ìjọba púpọ̀ kọ́rí púpọ̀ lọ́kọ̀ mo ní Yemọja kò kó ní àjà mi lábàálẹ̀ àrẹ̀kú eléwu. Lábẹ́ ìwé àrẹ̀mú wá bá mi. Látọ̀dọ̀ bàbá bàbá kan. Ìfẹ́ òye. Títí ayé rà fún ọmọ yá ọmọ bàbá àtàwọn ẹlẹ́wà fún ọlọ́kùnrin láyé. Ó gbilẹ̀ káàkiri àgbáyé, ó rẹ̀ dòdò, ó dùn wò, ó dùn gbọ́ létí gbogbo ènìyàn. Bẹ́ẹ̀ ni ètò tó ń kọ́ni lọ́gbọ́n, ètò tó ń dáni lárayá, ìròyìn tó kún fọ́fọ́ káàkiri àgbáyé. Ká polówó ọjà kájí ó bugbẹ́jẹ, ètò tó ń pè délé rọ́, ètò tó ní ṣe pẹ̀lú àṣà, ìròyìn eré ìdárayá, ìròyìn àwọn gbajúmọ̀ òṣèré. Bẹ́ẹ̀ ni live on air for advert, jingle, entertainment, breaking news, gossip and news, event promotion, church program, Muslim program and all of your events. Ẹgbẹ́ gbogbo ẹ̀ wá kẹ́ ẹ wá polówó ẹ̀. Lọ́gán ni gbogbo ayé yóò gbọ́. Rédíò àti tẹlifíṣàn kan ló lè ṣe. Ìbílẹ̀ rédíò and tẹlifíṣàn tiwantiwa tó kalẹ̀ sí United Kingdom. The Classy of African Community. Online station best for the community, home and abroad. Ìbílẹ̀ rédíò ni mò ń pèrè ẹ̀ fún gbogbo wa. Ní gbogbo ìgbàkúgbà tí òǹgbẹ́ bá ń gbẹ̀yìn láti gbádùn ètò tàbí tí ẹ bá fẹ́ polówó ọjà tàbí ohun tí ẹ ń ṣe, ẹ kàn sí wa ní Ìbílẹ̀ rédíò and television tiwantiwa. Ẹ lè wò wá kedere tàbí kí ẹ gbọ́ wa live on www.ibileradio.com tàbí lórí TuneIn Radio, lórí Twitter, Instagram àti Facebook. Ẹ tẹ Ìbílẹ̀ rédíò láti bá wa dòwò pọ̀ lórí ohunkóhun tí ọkàn yín bá ń fẹ́. Ẹ pe àwọn nọ́mbà yìí 0790802594 tàbí 07795671385 tàbí 07424728743. Ìbílẹ̀ rédíò and television tiwantiwa kárí ayé ni wọ́n ń wò wá gbọ́ wa. Ó kilẹ̀ pilẹ̀ tìtìtì.